yóò ṣẹ́rú ẹran pẹ̀lájìyẹ, yóò ra bẹ́là fún wòlíì èké, màálù dúdú fáwọn àbá. Bóyá yáṣẹ́wù ni ó máa bá, yáṣẹ́wù ni ó máa bá ká. Ẹ̀yin kan lè o, ẹ tún dàbí ọgbọ́n, ẹ tún gbẹ̀rán. Irọ́ yìí ò jẹ́ àbá èké, ẹ̀tàn yìí ò jẹ́ ojú tìlà. Àwọn olódodo kì í tọ̀yàn, bẹ́ẹ̀ dà lápáta, ẹ jẹ́ àbọ̀, bẹ́ẹ̀ dà lápáta, ẹ jẹ́ àgbọ̀nsẹ̀. Ẹni wá wọn lọ, ẹ jẹ́ lọ jáwọ́. Ẹran mélòó lẹ pa nínú oyún? Ìríran yìí ọ̀fẹ́ máa ní, ìgbọràn ẹ̀yin ọ̀fẹ́ máa ní, àti sọ̀rọ̀ yìí ọ̀fẹ́ máa ní. Ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ní, ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ló jẹ́. Ọlọ́run gbàdúrà wa jàre. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu sallallahu alayhi wa ala alihi wa sahabihi wa man tabi'ahum bi ihsan ila yawmiddin. Ibadallah, lita'lamu jami'a anna asdaqal hadith kitabullah wa khayral adi Muhammadin sallallahu alayhi wa sallam wa sharral umuri muhdathatuha fa inna kulla muhdathatin bid'ah wa kulla bid'atin dalalah wa kulla dalalatin fin nar faliyadu billahi minan nar. Ayyuha al-ikhwan wal akhawatu fillah, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A dá ọpẹ́ fún Ọlọ́run Ọba, atọrọ ìkẹ́ atọrọ ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Abẹ́lọ́run subhanahu wa ta'ala, Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́, bá wa ṣàlékún ìgẹ̀ fún Ànábì wa Muhammad àti àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. Abẹ́lọ́run Ọlọ́run Ọba dákunjọ́ bá wa kẹ́ wọn, bá wa gẹ̀ wọ́n. Bákan náà, gbogbo àwọn tí wọ́n tẹ̀lé orípa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam títí tí ó fi lọ di ọjọ́ ẹ̀san. Abẹ́lọ́run ọba àlékiọlá, kọ́lọ́run Ọba kí ó bá wa kẹ́ wọn, kọ́lọ́run Ọba kó bá wa ṣàlékún ìkẹ́ àtìgẹ̀, kọ́lọ́run Ọba kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan. Bákan náà, àwa abẹ́lọ́run Ọba pé ìkẹ́ àtìgẹ̀ náà, abẹ́lọ́run ọba àlékiọlá, ọba alágbára, kọ́lọ́run kó dákun kó jọ, Ọlọ́run jẹ́ ó kan àwa náà, jẹ́ ó kan àwọn ọmọ wa, gbogbo àwọn àrọ́mọdọ́mọ tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa. Ọlọ́run a bì ọ́, Ọlọ́run dákun jọ bá wa kẹ́ gbogbo wọn. Jàmáà mùsùlùmí, a bára wa dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó ṣàánú wa, tí ó tún kẹ́ wa, tó tún ní kí a tún máa ṣẹ́kù títí di àsìkò tí a wà nínú ẹ̀ yìí. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ fún wa pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó ti jẹ́ kó yé wa wípé tí ẹ̀mí èèyàn bá ń gùn lórí dáadáa, eléyìí oore ni fún yàn. Tí ẹ̀mí èèyàn bá ń gùn lórí Islam, lórí ìtẹ̀láṣẹ Ọlọ́run, oore ńlá ni fúnrú ẹni bẹ́ẹ̀. Abẹ́lọ́run kọ́lọ́run Ọba kó jẹ́ kẹ́mi wa máa gùn lórí iṣẹ́ rí, kọ́lọ́run Ọba kí ó dákun kó jọ kó jẹ́ kí a lè máa tẹ̀lé ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kọ́lọ́run Ọba kó má jẹ́ kẹ́sẹ̀ wa kó yẹ̀ kú ń bẹ nígbà kọ̀ọ̀kan. Abẹ́lọ́run Ọba, kọ́lọ́run Ọba kí ó wá jẹ́ kí àtúbọ̀tán wa, kọ́lọ́run Ọba kó jẹ́ kó dáa. Jàmáà mùsùlùmí, a tún gbé àdúrà wa látorí àfáà wa Saheed Shittu. Kọ́lọ́run Ọba àlékiọlá kó má bá wa fi sọ rẹ̀ sọ wọn, kọ́lọ́run Ọba kó má ṣàlékún dáadáa fún wọn, kọ́lọ́run Ọba kó má fi wọ́n sílẹ̀ nígbà kọ̀ọ̀kan, àtàwọn àti àwọn ẹbí wọn lápapọ̀.
kọ́lọ́run bá kí ó máa bá wa fi ààbò rẹ̀ bò wọ́n bí mo ṣe ṣàdúrà fún wọn nì bẹ́ẹ̀ náà ni látòrí tiwọn tó fi kárí gbogbo wa pátápátá gbogbo jàmáà Save Your Soul pátápátá gbogbo mùsùlùmí òdodo tí wọ́n tẹ̀ lódodo tí wọ́n fẹ́ràn òdodo ọ̀rọ̀ ọlọ́run pátápátá káàkiri ayé àbẹ̀lọ́run ìṣọ́ ọlọ́run ààbò ọlọ́run ọlọ́run jẹ́ ó máa wà lórí wa ní gbogbo ìgbà ọlọ́run má fi wá sílẹ̀ ńgbà kọ̀ọ̀kan gbogbo eléyìí tá a wá ń ṣe yìí àbẹ̀lọ́run ọba àlékè ọlá kọ́lọ́run kó dákun kó jọ kó gbà ní ìbáàdà fún wa kọ́lọ́run ọba kó sì ṣe ní àtẹ̀gùn oríire fún wa láyé ń bí àti ní ọjọ́ gbèǹde àlùkìyàmà. lẹ́ni pẹ̀lú ògo ọlọ́run àkọlé tí a fi bára wa sọ̀rọ̀ òun náà ni ẹnìkọ̀ọ̀kan wa náà ti ń rí ní iwájú wa nì Allahu Akbar òun la ti rìn nì òun ni pé tọ́ àwọn tí wọ́n ń sọ pé àwọn gba Kùránì gbọ́ tọ́lọ̀wọ́n bá àlékí ọlá tó ń sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ipe ìwọ ànábì alamtaro bada a'udhu billahi minash shaitani rrajim ọlọ́run ní alamtaro ilal ladina yaz'umuna annahum amanu bima unzila ilayka wama unzila min qablika yuriduna an yatahakamu ila at-taghut ọlọ́run bá ń sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé ìwọ ànábì ó ṣàkíyèsí wọn ni ó rí wọn ni àwọn wo ni alladina alamtaro ó rí wọn ni ó wò wọn ni ó kíyèsí wọn ni àwọn tó ṣe pé kí ni o alladina yaz'umuna annahum amanu bima unzila ilayka àwọn tí wọ́n rò wípé tí wọ́n rò nínú ọkàn wọn tí wọ́n rò pé àwọn ṣe kí ni o àwọn gbàǹtà sọ̀kalẹ̀ fún wa ànábì gbọ́ ìyẹn ni pé àwọn tí wọ́n rò pé àwọn gba Al-Qur'ani gbọ́ wama unzila min qablika tí wọ́n sì ń rò pé àwọn gba ìǹtà sọ̀kalẹ̀ síwájú ànábì gbọ́ ṣùgbọ́n kí ni o yuriduna an yatahakamu ila at-taghut tí wọ́n wà ń fẹ́ láti gba ìdájọ́ wọ́n fẹ́ gba ìdájọ́ látọwọ́ ṣàìtọ́n wọ́n ń wá láti gba ìdájọ́ látọwọ́ kí ni o wọ́n fẹ́ máa gba ìdájọ́ tí ó máa darí ìgbésí ayé wọn bí wọ́n ṣe fẹ́ máa lò gbésí ayé wọn látọ̀dọ̀ ṣàìtọ́n látọ̀dọ̀ tọ̀gùt àwọn èṣù látọ̀dọ̀ àwọn òòṣà wọn tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run ọba àlékiọlá torí pé gbogbo ẹni tó bá ti fún èèyàn nídàájọ́ tó bá ti tako tọlọ́run téèyàn sì ń tẹ̀lé ẹ ó ń sin ẹni yẹni ìtumọ̀ ẹ̀ ní pé kí ni o àwọn tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run ọba nìyẹn ìyẹn ni pé tá a fà á bá mú ìdájọ́ kan wá tó ní kó o máa ṣe nǹkan kan tó tako tọlọ́run o ò gbọ́dọ̀ tẹ̀lé àáfàá yẹ torí pé tó o bá ti tẹ̀lé àáfàá tó ní kó o máa ṣe nǹkan tí ọlọ́run ọba àlékiọlá ṣe léèwọ̀ tó ń wá ṣe lẹ́tọ̀ọ́ tó ní máa ṣe so irú ẹni bẹ́ẹ̀ ó ti di òòṣà tí wọ́n ń sìn irú àáfàá bẹ́ẹ̀ ó ti di òòṣà ìwọ wà ń sin òòṣà yẹ òòṣà yẹ òun náà inú tiẹ̀ náà dùn sí pé kó o máa sin òun torí òun ló ń fún yín lófin ẹ̀sìn eléyìí tí ọlọ́run ọba àlékiọlá ó pàṣẹ rẹ̀ irú ẹ̀ ni gbogbo àwọn àáfàá tán ni ẹ máa so oògùn tó tójú bọ kádàrá kò sí nǹkan kan tí wọ́n ń ṣe tójú pé wọ́n ń ṣe kí ni o wọ́n ń pèpè lọ síbi àwọn ni wọ́n ń ṣòfin ẹ̀sìn tiwọn tí kìí ṣe ti Islam lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba sọ wípé tó ti sọ wípé gbogbo àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọn ò ní sọ̀kalẹ̀ dáadáa ọlọ́run ọba àlékiọlá ó sọ láìmọ̀ iye ààyè nínú Al-Qur'an gbogbo àwọn tó bá ń sóògùn àwọn oògùn abẹnú gọ̀ǹgọ̀ mi ì sọ pé oògùn ibà mi ì sọ pé oògùn jẹ̀dí o mi ì sọ pé oògùn àìsàn ara o oògùn tó tójú bọ kádàrá gbogbo àwọn tí wọ́n bá ń ṣe wọn ò ní ṣe kí ni ọlọ́run ni wọn ò ní ṣoríire la yufulihu sáhìrù haithu hata ọlọ́run tó wá sọ pé la yufulihu sáhìrún wala yufulihu
sahirun gbogbo àwọn tí wọ́n bá ń ṣoògùn Ọlọ́run ni wọn ò ní jèrè wọn ò ní ṣoríire. àní oògùn tí àwọn àáfàá wa ń pè ẹ́ sí pé kó wá sóògùn àwúre, kó wá sóògùn tajà, kó wá sóògùn kọ́ mọ́ pa ẹ́, kó wá sóògùn kó mọ́ kú, kó wá sóògùn gbogbo tí wọ́n ní kó mọ́ ṣe káàkiri, ní tí wọ́n gbé fún ẹ̀ tó mọ̀ bù rọ́ra ni, ní tí wọ́n ṣàgbẹ́rẹ̀ yẹ̀ fún ẹni, ní tí wọ́n bùtọ̀ àbùsárí ni, ní tí wọ́n tó mọ̀ bù mú ni, tó yà jẹ́ pé àjálù kan ò ní jálù ẹ̀ tó bá ti ń ṣe tán wá ní kó oògùn yẹn ni kó máa ṣe pé tó bá ti ń ṣe ò ní problem. sórí gbogbo nǹkan yìí pátápátá àwọn tí wọ́n ń sọ fún ẹ pé kó máa ṣe yẹ ìgbà sí wọn lẹ́nu láti máa ṣe gbogbo àwọn nǹkan yẹ ìtumọ̀ ẹ̀ ni pé òun sì wọ́n ni. torí pé lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba àlékè ọlá ti bá ti ṣe nǹkan ní èèwọ̀ tẹ́nìkan bá wá pàṣẹ pé ẹ máa ṣe nǹkan yẹ irú ẹni bẹ́ẹ̀ náà ṣe kí ni ó ti dòòṣà. àwọn tí wọ́n ń pè ní tọ̀ọ̀gùtù nu ni ní tó ń jẹ́ tọ̀ọ̀gùtù nu àwọn ni tọ́ọ̀gì orí ilẹ̀, àwọn tí wọ́n ń pèpè lọ síbi tí Ọlọ́run ọba àlékè ọlá ibi tó ní ká kúrò ńbẹ̀ tí wọ́n wá ń pèpè lọ síbẹ̀ ló jẹ́ pé àwọn àáfàá tí wọ́n bá ń pèpè lọ sírú bẹ́ẹ̀nì àwọn tọ́ọ̀gì orí ilẹ̀ nìyẹn tá a gbọ́dọ̀ tẹ̀lé. ìyà Ọlọ́run bá fi ń sọ fún ànábì wa Muhammad áyà yìí kèé ṣe lórí kèfèrí lọ wo sábàbù nùzúl áyà tí mò ń kà yìí kìí ṣe lórí kèfèrí lórí àwọn mọ̀nàfìkì ni. ibo láti rí mọ̀nàfìkì nínú mùsùlùmí? tábà tí ẹ lè sọ pé mọ̀nàfìkì lẹ́nìkan ìtumọ̀ ẹ̀ ni wípé ó ń kílèmù pé mùsùlùmí lòun, ó ń kílèmù pé ànábì lòun ń tẹ̀lé, ó ń kílèmù pé òun gba kùránì gbọ́ ṣùgbọ́n ó ń ṣe nǹkan míì. ìtumọ̀ ẹ̀ ni mọ̀nàfìkì. ó jẹ́ pé nípa àwọn mọ̀nàfìkì òun ni àyà yìí sọ̀kalẹ̀ lé lórí tí wọ́n ń wá dájọ́ láti ibòmíì yàtọ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá. ló fi jẹ́ pé tó bá ti lọ ń wá ìdájọ́ míì yàtọ̀ sí tọ́lọ́run ọba àlékè ọlá sọ̀kalẹ̀ báyìí ní kẹ́ẹ̀ṣe ṣe wọ́n ní Ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí ìwọ tó wá ń wá ọ̀nà lọ síbòmíì tó o ti fẹ́ rọ́nà àbáyọ nítorí ìfẹ́ inú rẹ ìtumọ̀ ẹ̀ ni wípé àwọn irú ìwọ lọ́lọ́run bá ń bá wí báyìí lọ́lọ́run bá sọ pé alámùtárọ̀ ìwọ ànábì sóòrí ni. amsa yẹ amsatul istifamiya ni wọ́n ń pè amsa tó so mọ́ lámú yẹ sualul inkari ni lọ́dọ̀ àwọn àfà onítàfàsír sualul inkari kìí ṣe pé Ọlọ́run bá ń béèrè wípé ìwọ ànábì wàá dá mi lóhùn àbí Ọlọ́run sọ fẹ́yìn mùsùlùmí ó yá ọ̀rọ̀ tí mo wá sọ ìbéèrè tí mo béèrè ẹ dá mi lóhùn rárá. sualul inkari ni ó ní alámùtárọ̀ Ọlọ́run ní àsóòrí ni ṣé wà ànábì òrí ilà lẹ́dínà yẹ̀zìmọ́n òòrí ni àwọn tí wọ́n ń rò pé annahum amanu bima unzila ilayka tí wọ́n ń rò pé àwọn nígbàgbọ́ sí ń tá a sọ̀kalẹ̀ fún wa ànábì. ọba náà ní àwọn mùsùlùmí ni mí ó mọ ní àáfàá gan tún ní tó tún kéwú tó yanjú so àáfàá ní tí ó tún fàáyà ó wá ní sórí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ààbọ̀ wo àkọsẹ̀jẹ́ ayé rẹ̀ àǹfààní so ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí gbogbo nǹkan tí ó wá sọ yìí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ààbẹ̀ ẹgbẹ́bọ lọ sórí ta ni àǹfààní wàláhì àǹfààní ààbẹ̀ ẹgbẹ́bọ lọ sórí tó ṣẹlẹ̀ yìí ojú orí bàbá rẹ̀ ló pẹ̀ràn sí. kí ni wọ́n ń ṣe yẹ yẹsùnmùn wọ́n rò wípé annahum amanu bima unzila ilayka wọ́n rò pé àwọn nígbàgbọ́ sí tí Ọlọ́run bá sọ̀kalẹ̀ fún wa nàbí sallallahu alaihi wasallam wa ma unzila min qablika wọ́n sì rò pé àwọn tún nígbàgbọ́ sí gbogbo ohun tó ti síwájú náà tọ́lọ́run bá sọ̀kalẹ̀ síwájú wa nàbí ṣùgbọ́n o yuriduna an yatahakamu wọ́n wá ń wá ìdájọ́ láti gba ìdájọ́ níbòmíì ìlà tọ̀gùt látọ̀dọ̀ kíni àwọn èṣù wọn ò gbàdájọ́ látọ̀dọ̀ Ọlọ́run ọba mọ́ ṣe bírú àáfàá tí wọ́n lọ bá kí ló yẹ kó fi mú ìdájọ́ wá pé tọ́ òkè ń tó ṣẹlẹ̀ ní tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àwọ̀ àyà kùránì tó sọ báyìí ẹ jẹ́ àwọ̀ àdìsí ànábì tó sọ báyìí. jàmáà mùsùlùmí tí wọ́n bá mà tó ń kó ti àyà àlùkùránì fúnrú àwọn àáfàá bẹ́ẹ̀ wọ́n mà tó ń takò ní wọ́n bá tó ń kó ti hadith ànábì sallallahu alaihi wasallam fúnrú àwọn àáfàá bẹ́ẹ̀ wọ́n mà tó ń takò ní.
tá a bá sì wá sọ pé mùsùlùmí làwọn bàbá wọn mùsùlùmí ni, ìyá wọn mùsùlùmí ni, bàbá tó bí bàbá wọn àfáà ni, bàbá tó bí bàbá wọn aláàjì ni, bàbá tó bí bàbá wọn lèmọ́mù ni. Yatahakamu ila tọ́gùt. Ṣùgbọ́n gbogbo ètò ìgbésí ayé wọn tí wọ́n ń ṣe yìí, wọ́n ń wá dájọ́ láti bòmíì, wọ́n ń wá láti bo ni wọ́n ti ń wá dájọ́ látọ̀dọ̀ ṣàìtọ́n, látọ̀dọ̀ tọ́gùt, àwọn èṣù tí wọ́n ń sìn, látọ̀dọ̀ àwọn òòṣà wọn. Torí pé gbogbo ẹni tó bá ti ń mú dájọ́ míì wá yàtọ̀ sí tó ń bẹ́nu Al-Qur'an, òòṣà ni. Ìwọ tó ń lò dájọ́ rẹ̀ tó tako tó ń bẹ́nu Al-Qur'an, tó tako tó ń bẹ́nu hadith Ànábì sallam, ìwọ tó ń lò tó tẹ̀lé pé yẹ́sì tó sọ náà ni, ìwọ náà ò ń bọ́ ọ̀sà. Jàmáà mùsùlùmí, Ọlọ́run ọba àlékiọlá ó ń sọ fún wa, ó ní wà kọ́ di umiru àyíyákifúrú bí a dẹ̀ ti pa wọ́n láṣẹ pé kí wọ́n ṣe kèfèrí sí tọ́gùt. Ẹ gbọ́dọ̀ ṣe kèfèrí sí ni ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ ní lọ wádàájọ́ láti bòmí ìyàtọ̀ sọ́dọ̀ Ọlọ́run. Ìtọ́lọ́run bá ti sọ báyìí, orí ẹ̀ lẹ́ẹ̀dùn olé, ó tẹ́ yín lọ́rùn o, kò tẹ́ yín lọ́rùn o, ó bá yín lára mu o, kò bá yín lára mu o, orí ẹ̀ lẹ́ẹ̀dùn olé. Torí ẹ̀ ni òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ló fi ń sọ yí pé àdúníyá sijinul mu'min wa jannatul káfír. Pé ẹ̀rí ilé ayé tá a wà yìí o, kí ni ó jẹ́ o? Ẹ̀wọ̀n ló jẹ́ fún mùsùlùmí, ló jẹ́ fún mùmìnì. Ẹ̀wọ̀n nílé ayé jẹ́ fún mi, torí pé ò lè ṣe bó o bá ṣe fẹ́, ìyìn tó fi Ọlọ́run bá sọ ló ṣe. O ò gbọ́dọ̀ gbẹ́sẹ̀ rẹ kọjá òfin Ọlọ́run, o ò gbọ́dọ̀ gbẹ́sẹ̀ kọjá ibi tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ibi tó bá fi wá sí. Gbogbo ẹni tó bá ti gbẹ́sẹ̀ kọjá abẹ̀ tó ṣe nǹkan míì tó fi ń lò gbésí ayé rẹ̀, tó jẹ́ pé ètò tóun fi ń lò gbésí ayé rẹ̀ òun ni nǹkan tó tako tọlọ́run, ètò tóun fi ń lò gbésí ayé rẹ̀ ìní ìlànà tó tako tànábì, irú ẹni bẹ́ẹ̀ yatahakamu. Wọ́n ṣe kí ni? Wọ́n ń wá dájọ́ látọ̀dọ̀ tọ́gùt. Wọ́n lò dájọ́ tọlọ́run mọ́, ìdájọ́ èṣù ni wọ́n ń ṣe kí ni o, òun ni wọ́n ń lò. Ìyẹn lọ́lọ́run ló fi jẹ́ pé ọ̀ranyàn ni fẹ́mi àti ẹsẹ̀. Gbogbo tó bá fẹ́ ṣe nígbésí ayé rẹ lọ máa wádìí pé ṣé kíní yìí o, ṣé kò tako tọlọ́run, ṣé nǹkan yìí o, ṣé kò tako ọ̀rọ̀ ànábì. Torí pé tí nǹkan bá ti tako tọ̀dọ̀ ànábì àbí nǹkan ó tako tọ́lọ́run ọba sọ, tí wọ́n wá mú yẹ tó yẹ pé ń lo fi ń ṣègbésí ayé rẹ, ìtumọ̀ ẹ̀ ni wípé o ti lọ mú dájọ́ rẹ látọ̀dọ̀ kíni o, láti ọ̀dọ̀ tọ̀gùt. Jàmáà mùsùlùmí, kí ló ń jẹ́ tọ̀gùt? A ṣàlàyé ẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú ògo Ọlọ́run insha Allah. Wàkọ̀dí umiru, Ọlọ́run ni wọ́n sì ti pa wọ́n láṣẹ, àti pa wọ́n láṣẹ pé kíni o, àyákífúrú bíi pé kí wọ́n ṣe kèfèrí o, pé kí wọ́n ṣe kèfèrí sí tọ̀gùt. Gbogbo ẹni tó bá ti jẹ́ mùmínì, o gbọ́dọ̀ ṣe kúfúrú sí tọ̀gùt, o gbọ́dọ̀ ṣà ìgbàgbọ́ sí tọ̀gùt. Gbogbo kí ló ń jẹ́ tọ̀gùt? Gbogbo ma ń bi dà goyrullah subhanahu wa ta'ala, gbogbo tí wọ́n ń sìn yàtọ̀ sọ́lọ́run ọba àlékiọlá ni ló ń jẹ́ tọ̀gùt. Gbogbo táwọn èèyàn bá ti ń sìn yàtọ̀ sọ́lọ́run, kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tó bá forí balẹ̀ fún kó tó sìn o. Tó bá ti tọ́lọ́run ọba sọ pé èèwọ̀ ni ẹ má ṣe, tánàbí sallallahu alaihi wasallam sọ fún wa pé kíní yìí èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ débẹ̀, táwọn wá sọ pé kíní yìí ni kí wọ́n máa ṣe, gẹ́gẹ́ bá a ṣe kóòtì àwọn àdìs ẹwo lánàá, àfáwà Sàyídì Ṣítù ẹwo. Ẹ̀yin náà ẹgbọ́n táwọn àáfà tí wọ́n pera wọn láàfà, ẹgbọ́n tí wọ́n ń sọ, ẹgbọ́n tí wọ́n ń sọ, ẹgbọ́n táwọn tí wọ́n pera wọn láàfà ẹ̀sìn, tí wọ́n pera wọn láàfà nílẹ̀ Yorùbá, ẹgbọ́n tí wọ́n ń sọ, ẹ wo àwọn nǹkan tí wọ́n, ẹ̀yin náà ẹgbọ́n tó ń kálukú wọn sọ láwọn téèyàn ò tiẹ̀ gbọ́ rí, tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà ó ń bẹ́nu tíra àwọn onísúfí o. Wípé àwọn kan kọ̀ǹtúrò ayé wọn ṣe kí ó ti ó ń bẹ́nu tíra àwọn ó ń bẹ́nu tíra wọn o. Wọ́n gbà pé àwọn mẹ́rin kan ń bẹ, àwọn kútùbù, àwọn kíní kan, àwọn mẹ́rin kan ń bẹ tó yẹ pé àwọn náà di ayé mú, àwọn náà ń kọ̀ǹtúrò ayé. So ìyẹn ti wà, àwọn onísúfí ni kò dàrú. So àwọn ọ̀rọ̀ ń jọta bá ń sọ̀rọ̀ àwọn onísúfí ẹ rí pé wọ́n dán nǹkan wò. So káwọn àfáà máa sọ àwọn ọ̀rọ̀ báyìí
tí wọ́n sì ń sọ yí pé kí ni o mùsùlùmí làwọn, tí wọ́n sì ń sọ pé àwọn gba àlùkùránì gbọ́, tí wọ́n sì ń sọ yí pé ànábì làwọn ń tẹ̀lé. Ṣùgbọ́n ẹ máa gbọ́ ọ̀rọ̀ kúfúrù lẹ́nu wọn, ẹ máa gbọ́ ọ̀rọ̀ ṣíríkù lẹ́nu wọn, ẹ máa wo ibi tí wọ́n ń pa àwọn èèyàn lọ. Wọ́n wá ń pa àwọn èèyàn kúrò nínú ìmán, wọ́n ń pa àwọn èèyàn lọ sóko ṣíríkù, wọ́n ń pa àwọn èèyàn lọ sóko kúfúrù. Àwọn lọ́lọ́wọ́n bá ń bá wí yaz'umuna annahum amanu, wọ́n wá ń rò wípé kí ni o, àwọn nígbàgbọ́ bima unzila ilayka, pẹ̀lú tá a sọ̀kalẹ̀ fún wa ànábì alukur'an, àdìsí ànábì. Wọ́n sì kílè pa àwọn nígbàgbọ́ sí alukur'an, àwọn nígbàgbọ́ sọ́rọ̀ ànábì. Wọ́n ń rò bẹ́ẹ̀ nú ara wọn, ṣùgbọ́n o wọn ò nígbàgbọ́, wọn ò nígbàgbọ́ sí ànábì sallallahu alaihi wasallam, wọn ò sì nígbàgbọ́ sí alukur'an sallallahu alaihi wasallam. Torí pé kí ni o, yatahakamu an yatahakamu yuriduna an yatahakamu ila tagut. Hum yatahakamuna ila tagut yuriduna an yatahakamu ila tagut. Nígbè wọ́n ń gbèrò láti ṣe kíni o, láti máa wá ìdájọ́ lọ́dọ̀ àwọn òòṣà wọn, òòṣà àwọn tí wọ́n ń sìn lẹ́yìn Ọlọ́run. Torí pé àwọn ẹ̀yẹ ló ń fún wọn ní pé nǹkan báyìí ni kẹ́ ẹ ṣe, so tí wọ́n bá ní kí wọ́n ṣe yẹn náà ni wọ́n ṣe kíni, òun ni wọ́n tẹ̀lé. Ìtọ́lọ́wọ́n bá sọ pé ẹ gbọ́dọ̀ ṣe, wọn ò ní tẹ̀lé. Ọlọ́run sọ ti ẹni òyìn tẹ́yìn bá sọ ni àgbọ̀ o, wọ́n sì láàfáà làwọn. So kò bá rí bẹ́ẹ̀, àáfàá máa pè wá lọ síbi oògùn pé káwa máa so oògùn. Ìbá rí bẹ́ẹ̀, àáfàá sọ fún wa pé ká kọ̀yìn sọ lọ́hùn káwa kọjú sáyé nígbà tá a bá ń wá rísìkí, tá a bá fẹ́ lówó, tá a bá fẹ́ ní nǹkan kan, ká kọ̀yìn sọ lọ́hùn ná. So kò sáràn sí lọ́dọ̀ Ọlọ́run, kò sówó lọ́dọ̀ Ọlọ́run, kò sí dáadáa kankan tọ́lọ́run lè ṣe fún yàn àfọ̀dọ̀ èṣù. So tá a bá wá ti rí lọ́dọ̀ èṣù tán, káyọ̀sẹ̀ wá kọjú sọ́lọ́run padà. Subhanallah. Ẹ dákun, ìdájọ́ wo nu? Ìdájọ́ wo nu? Ṣé ìdájọ́ tọ́lọ́ ni? Ìdájọ́ tọ́gùt látọ̀dọ̀ èṣù ni wọ́n ti mú ìdájọ́ yẹn. Wọ́n ní òkè gbogbo àwọn oògùn tẹ́ ń lò, gbogbo àwọn ìtọ́lọ́dẹ ń lò ń gbó tí wọ́n fi ń fa ẹran, tí wọ́n fi ń di ẹran mọ́lẹ̀, tí wọ́n fi ń ṣe gbogbo ẹ̀ máa lò ó, gbogbo ẹ̀ ní ẹ mójútó dáadáa. Ẹ má da àwọn lárúbáwá, ẹ má da àwọn lárúbáwá lóhùn. Ta ni wọ́n sọ pé ẹ má dá lóhùn yẹ? Ànábì náà sọ pé ẹ má dá lóhùn yẹ. Ṣé bá ànábì ní lárúbáwá tọ́lọ́run rán sí wa sallallahu alaihi wasallam? Àbí wọn ò mọ̀ túmọ̀ nǹkan tí wọ́n ń sọ ni? Bóyá wọn ò mọ̀ túmọ̀ nǹkan tí wọ́n ń sọ, òun náà la ṣe ń ṣàlàyé ẹ̀ pé bóyá tálàyé ẹ̀ bá yé wọn, wọn ó ṣàtúnṣe àwọn ọ̀rọ̀ wọn. Àwọn ọ̀rọ̀ yìí kọjá tí wọ́n fi ilẹ̀ tí wọ́n sọ pé àwọn ti sọ, àwọn ti sọ. Àwọn ọ̀rọ̀ tí ó bà tèèyàn jẹ́ níwájú Ọlọ́run làwọn ọ̀rọ̀ yìí. Àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé téèyàn bá bẹ́yàn ṣe sọ ẹ̀, téèyàn bá wà bẹ́ẹ̀, téèyàn bá fi lọ bọ́ lọ́hùn, àti lójú eré Ọlọ́run èèyàn yóò ṣòro. Torí pé àwọn ọ̀rọ̀ tó ti bayé jẹ́ ni, àwọn ọ̀rọ̀ táwọn èèyàn kan ń gbọ́ ni, táwọn náà fi múra pé ẹjẹ́ amúra ká máa ṣògùn gbà yẹ. Ẹ̀gbá wọn tó sọ ni, àfáà ni wọ́n, tó bá yẹ pé kò dáa ni wọn ò ní, wọ́n ti sọ pé, wọ́n ti sọ fún àwọn tí wọ́n wà rí náà rí tíà ni. Wọ́n sì ń pè wọ́n láàfáà ńlá. Àwọn tó jọmọ kéwu wọn náà tó yẹ kó ṣe kíni, kí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ fún wọn. Wọ́n ní ìmọ̀ ṣàlàyé ọ̀rọ̀ fún wọn yẹ, ìmọ̀ ṣàlàyé ọ̀rọ̀ fún wọn yẹ, àwọn ń rí wọn fín nìyẹn. Ní tí wọ́n bá ti sọ náà ni wọn ò ní lè ṣàlàyé pé ìtọ́lọ́wọ́ mọ̀ sọ nìyí, nígbà tó yé àwọn wọn ò ní lè sọ. Wọ́n nítorí àwọn ń pọ́n wọn lé. Ẹ dákun, ṣé wọ́n ń pọ́n wọn lé nìyẹn? Àbí wọ́n ń kóyà, wọ́n ń bá wọn ra ìyà ńlá lẹ̀. Èyí tó tún wá burú jáì ni wípé àwọn tí wọ́n tún jọ mọ ké, wọ́n tún wá máa gbèjà wọn lórí aburú tí wọ́n ṣe, wọ́n tún máa sọ̀pọ́ọ̀tì wọn lórí aburú tí wọ́n ṣe, wọ́n tún máa kọ́fà wọn lórí aburú tí wọ́n ṣe. Ẹ dákun, ṣé eré ni wọ́n pe ọ̀rọ̀ Ọlọ́run ọba ni? Àlùkìyámọ̀ ṣeré ni wọ́n pè ní. Ọlọ́run ọba àlékiọlá ó ní ẹ̀rí yatahakamu yuriduna an yatahakamu ila tagut. Wọ́n ń fẹ́ láti máa gba ìdájọ́. Jẹ́ ni pé àwọn bí wọ́n ó ṣe máa ṣètò ìgbésí ayé wọn, wọ́n ń gbà látọ̀dọ̀ èṣù.
ètò gbèsè máa ṣe ń ṣètò gbèsè ayé wọn wọ́n ń gbà látọ̀dọ̀ ṣáítọ́n wọ́n gbà láti ọ̀dọ̀ ọlọ́run ọba àlékè ọlá mọ́ wàkọ̀dì wúmirù àyẹ́kìfuru bíyì àwọn ọlọ́run ọba sì ti pa wọ́n láṣẹ pé wọ́n gbọ́dọ̀ gba ṣáítọ́nì gbọ́ wọ́n gbọ́dọ̀ gba tọ̀gùtù gbọ́ wọ́n gbọ́dọ̀ sí èṣù pé ẹ ṣe kèfèrí ṣé tó bá ti gbọ́ ọlọ́run ọba gbọ́ ó ṣe kèfèrí sí tọ̀gùtù ni ó ṣe kèfèrí sí èṣù ni ò ní lu ọ̀rọ̀ tiẹ̀ mọ́ ò ní tẹ̀lé lánàá tiẹ̀ ṣùgbọ́n wọn ò gbọ́ wàyùrídù ṣèitọ́nù ayùdíláhùn dọ̀làlàn bàyìndà wọ́n wá ń fẹ́ kí ṣèitọ́nù kó ṣì wọ́n lọ́nà dọ̀làlàn bàyìndà ní àánú tó jìnà wàyùrídù ṣèitọ́nù ayùdíláhùn dọ̀làlàn bàyìndà wọ́n wá fẹ́ kí ṣèitọ́nù ṣì wọ́n lọ́nà ní ìṣìnà tó jìnà ló fi jẹ́ pé tẹ́ bá ń bá wọn sọ̀rọ̀ ẹ̀rí wọ́n mọ ọ̀ràn júmọ́ yín ni wọn ò tiẹ̀ ní gbọ́ wọ́n tún múra kankan ni pé àwọn fojú ẹ̀rí mọ̀ ń bọ̀ wọ́n wà mọ́ parọ́ mọ́ wọ́n mọ́ sọ oríṣiríṣi iṣẹ́ wọn àdẹ̀rẹ́dì láti gbọ́ torí pé kíni ṣàìtọ́nù ti ṣe kíni o ó ti sọ wọ́n nù ní ìsọnù tó jìnnà wọn ò sí tòsí ara. ọlọ́ni wa ìdàkí ìlàláhùn tábà wọn sọ fún wọn pé o ta'alaw ila ma anzalallahu ẹ máa bọ̀ níbi tọ́lọ́run bá sọ̀ kalẹ̀ ẹ má wá ìdájọ́ tẹ̀sù káàkiri mọ́ ẹ má wá ìdájọ́ ṣàìtọ́nì káàkiri mọ́ àwọn èyí tẹ̀ ń sọ ìdájọ́ ṣàìtọ́nù lẹ́ ń sọ ìwọ àfáà tó ní kí wọ́n máa ṣoògùn ìdájọ́ ṣàìtọ́nù ló ń sọ ìwọ àfáà tó ní kí wọ́n máa lóńdè ìdájọ́ ṣàìtọ́nù ló ń sọ ìwọ àfáà tó ní kí wọ́n máa lò kàlùwó ìdájọ́ ṣàìtọ́nù ló ń sọ ìwọ àfáà tó ní kí wọ́n máa ṣe kíni kí wọ́n máa wá ṣoògùn tajà ìdájọ́ ṣàìtọ́nù ló ń sọ ìwọ tó ní kí wọ́n máa ṣoògùn àwúre ìdájọ́ ṣàìtọ́nù ló ń sọ ìwọ tó ní kí wọ́n máa ṣoògùn sọ́ra ìdájọ́ ṣàìtọ́nù ló ń sọ ìdájọ́ ṣàìtọ́nù. yuriduna an yatahakamu ila togut àwọn ìdájọ́ ìbí wọn bẹ́ẹ̀ sì ṣe gbésí ayé yín ẹ wá ń lọ mú ìdájọ́ ẹ láti ọ̀dọ̀ èṣù láti ọ̀dọ̀ òòṣà ẹ pa ọlọ́run ọba tì àwọn tọ́lọ́run ọba àlékí ọlá ní kẹ́ ẹ lò tọ́lọ́run ọba ní kẹ́ ẹ sí ẹ lò yẹ mọ́ ìwọ àáfà tá a gbà pé àlùkùránì ló gbé dání ọ̀rọ̀ ànábì ló gbé dání bá a bá dọ́dọ̀ rẹ a rí solution síṣòro wa láti inú àlùkùránì tó gbé dání láti inú ọ̀rọ̀ ànábì tó gbé dání ó wá pa méjèèjì tì ó wá lọ sọ́dọ̀ àwọn èṣù ó lọ sọ́dọ̀ àwọn òòṣà ibẹ̀ ló ti mú solution fáwọn èèyàn subhanallahi amma yushrikun. jàmá mùsùlùmí wa idha qila lahum ta'alaw ila ma anzalallah nígbà tá a bá sọ pé ẹ máa bọ̀ táwa ń pè wọ́n pé ẹ wá síbi tọ́lọ́run bá sọ̀ kalẹ̀ kí lọ́lọ́run bá sọ̀ kalẹ̀ alukurani lọ́lọ́run bá sọ̀ kalẹ̀ kí lọ́lọ́run bá sọ̀ kalẹ̀ ọ̀rọ̀ ànábì lọ́lọ́run bá sọ̀ kalẹ̀ sallallahu alayhi wa sallam. wa idha qila lahum ta'alaw ila ma anzalallah tá a bá sọ fún wọn pé ẹ wá síbi tọ́lọ́run bá sọ̀ kalẹ̀ tí í ṣe alukurani al-karim wa ila rasul ẹ wá sọ́dọ̀ ànábì àdìsí ànábì ni ó ní ẹjẹ́ àfi lògbésí ayé wa rọ àyítàlí munafikina yasuduna kasududa ó ra àwọn mọ̀nàfìkì yasudun wọ́n máa ṣẹ́rí àwọn èèyàn kúò lọ́dọ̀ rẹ ní ṣíṣẹ́rí wọ́n máa gúnrí àwọn òkè gúnrí wọ́n tún máa ṣẹ́rí àwọn èèyàn kúò lọ́dọ̀ ìwọ ànábì sallallahu alaihi wasallam yasuduna ankasududa. Allahu akbar jama mùsùlùmí sáré pé kò sí nǹkan tuntun tó yẹsẹ̀ ṣẹlẹ̀ tọ́lọ́wọ́ bọ̀ àlekíọ́ láti ò tí ì sọ máa ń farọ́ tí náà fi kitabi min shay àgbàgbé nǹkan kan láì kọ́lẹ̀ sínú tírà náà Allahu akbar ìyẹn ni ó fà á tẹ́ fi rí ẹni tó jẹ́ àfà tó ṣe pé ńgbà tí ó bá wá tẹ́ bá solúsàn tá a wá lọ sọ́dọ̀ ẹ̀ pé amọ̀ níṣòro amọ̀ ní yóò wá mú solúsàn wá fún yín láti ọ̀dọ̀ òòṣà àní sọ orí nǹkan tó ṣẹlẹ̀ ní ìsìn ní tó ṣe sí ó náà ni pé ó wà á lọ sójú orí bàbá rẹ̀ ó wà á ra ẹran ó lọ pa ẹran síbẹ̀ ọ̀nà rí ó là yọ wà ní orí ntọ́ ọmọ fà ní gba nǹkan yìí
ya kayahilu ya malika yahilu ọ̀fà 3,378,000 tó bá wá fà tán ẹran tó so mọ́lẹ̀ ó wà lọ pa nígbà tí yẹ bá débi ẹran ó ti pókò àǹjànú tó ti pọ̀ dáadáa àwọn àǹjànú ti fẹ̀jẹ̀ ẹran mú tán yóò àgbọ̀bẹ̀ lẹ́ran lọ́rùn ẹran ẹ̀jẹ̀ kankan ò ní jáde ńbẹ̀ torí pé kí ni àwọn okò àǹjànú náà gbélé lọ́wọ́ ẹ dákun tó yẹ ká bá àáfàá ń di eléyìí ẹ rọpọlọpọ àwọn àáfàá mi ìdán ya wèrè ni ṣé alukurani ló yà wọ́n wèrè ṣé àdìsí ànábì ló yà wọ́n wèrè kálà alifu kálà nankali ibú tán wá lọ́dọ̀ tọ́gùt ìdájọ́ tí wọ́n wá lọ sọ́dọ̀ tọ́gùt òun ló sọ wọ́n di wèrè òun ló sọ wọ́n di dàkúdà èèyàn máa kọ̀rọ̀ Ọlọ́run kí nǹkan bó bá ṣe ń kà á sí ni ó mọ sóríire sí lóríire ó mọ pé sí bó bá ṣe ń kà á tó ń lò sí bẹ́ẹ̀ ni tiẹ̀ ó mọ dáa sí ṣùgbọ́n àwọn eléyìí wọn ọ̀rọ̀ Ọlọ́run ọba yẹ wọ́n fi bojú ni ṣùgbọ́n nǹkan tí wọ́n ń lò wọ́n lọ ń gbà látọ̀dọ̀ ṣàìtọ́nù ni wọ́n gbà látọ̀dọ̀ Ọlọ́run ọba o torí ẹ̀ ni wọ́n fi sọ pé ẹ kọ̀yìn sọ́lọ́run ṣe ìtẹ̀yàn lọ gbà lọ́dọ̀ Ọlọ́run tó yẹ pé Ọlọ́run ni ṣe yóò sọ pé ẹ kọ̀yìn sọ́lọ́run ẹni tó yẹ pé Ọlọ́run ọba ló dúró tì yóò sọ pé Ọlọ́run tàn wá ni ẹni tó yẹ pé Ọlọ́run ọba ló dúró tì tọ́lọ́run ọba ló ṣe yóò sọ pé gbogbo àwọn ìtẹ̀sùn gbogbo àwọn nǹkan èṣù táwọn èèyàn ń lò tán fi ń sọdẹ tán fi ń ṣe gbogbo ẹ̀ síwájú kí ìsìláàmù tó wọ̀lú wa ó wá ní ara wọn ní ẹkẹ ẹdánù ẹ má dà wọn nú o ẹ fi wọn lẹ o ẹ má da gbogbo ẹnu ẹ má lò ń ti yín o tíṣòro bá dé ìtẹlù ẹ dákun tíṣòro bá dé ta lápè ṣé bí Allah lápè gbàdá nìkan tí bá ní tíṣòro bá dé oògùn yẹn lálọ ọba subhanallah ẹ dákun kí ni wọ́n ń ṣe yatahakamuna ila togut ìyẹn ni pé àṣẹ ètò bí wọ́n ṣe ń ṣègbè báwọn ṣe ń ṣètò ìgbésí ayé wọn àti látọ̀dọ̀ tọ̀gùtù ni wọ́n ti lọ mú kèé ṣe tọ́lọ́run ọba àlekíọlá ìyẹn lọ́lọ́run bá fi sọ pé gbogbo àwọn tí wọ́n bá dẹ̀ ti ń mú dájọ́ wọn láti ọ̀dọ̀ tọ̀gùt wọn èé ṣe ẹni tó ń tẹ̀lé lànà Ọlọ́run ẹni èṣù ni wọ́n ìyẹn lọ́lọ́run ọba àlekíọlá fi sọ fún wa níbẹ̀rẹ̀ pé ìwọ ànábì alamtarọ̀ ó rí wọn ni ìlàlẹ̀dínà yẹ̀zìmùmọ́n ó rí ni àwọn ẹni tó sọ wípé wọ́n rò wípé kí ni o annahu mu'amanu wọ́n rò pé àwọn gbọ́ Ọlọ́run ọba gbọ́ àbí wọ́n rò pé àwọn gbà bí máa ń zìlà ilé ìkà wọ́n rò pé àwọn gbà Al-Qur'ani tá a sọ̀kalẹ̀ fún ẹ gbọ́ wà máa ń zìlà min qablika wọ́n rò pé àwọn gbà ń tá a ti sọ̀kalẹ̀ síwájú náà gbọ́ bí àtàwọ́rá bí Injil wọ́n rò pé àwọn gbà gbọ́ yuriduna an yatahakamu ila togut ṣùgbọ́n wọ́n wá ń ṣe kí ni o wọ́n wá lọ ń gbàdájọ́ míì wọn ò mú dájọ́ ẹ̀ tó wà nù Kùránì mọ́ wọn ò mú dájọ́ ẹ̀ tó wà nù àdìsí ànábì mọ́ sallallahu alaihi wasallam wọn ò lo yẹ mọ́ wọn ò fi yẹ ṣe ìgbésí ayé wọn mọ́ wọ́n wá lọ ń wá dájọ́ látọ̀dọ̀ togut wọn gbà pé solution lè ṣẹlẹ̀ sáwọn láti ibi tọ́lọ́wọ́n bá sọ̀ kalẹ̀ fún wọn gbà pé àwọn lè rí solution bẹ́ẹ̀ yẹ mọ́ so ọ̀dọ̀ èṣù ni wọ́n ti wá mú solution tiwọn ọ̀dọ̀ òòṣà ni wọ́n ti mú solution tiwọn subhanallahi amma yushirikun jàmáà mùsùlùmí Ọlọ́run ọba ń bá wa wí ó ní òun ti sọ pé kí ni o wà kọ́ di umiru an yakfuru bihi a sì ti sọ pé kí wọ́n ṣe kí wọ́n kọ àwọn nǹkan yẹn wọn ò gbọ́dọ̀ débẹ̀ àti pa wọ́n láṣẹ pé kí wọ́n kọ àwọn nǹkan yẹn kí wọ́n má débẹ̀ kí wọ́n pátì wa yuridu shaytanu an yudillahum dalalan ba'ida ṣàìtọ́nù òun ń fẹ́ láti ṣì wọ́n lọ́nà ní sísí wọn lọ́nà tó jìnnà nínú tí wọn náà sì yọnu sí ìsìlọ́nà èṣù pé kò sí àwọn lọ́nà yẹn. wà yùrídù ṣàìtọ́nù ń fẹ́ yùrídù ṣàìtọ́nù fúnra ara rẹ̀ ó sì ti gbèrò ayùdílàhùn pé òun ó ṣì wọ́n lọ́nà dalalan ba'ida ní ìsìnà tí wọn ò ní rójú ọ̀nà mọ́ láíláí lòun ó ṣì wọ́n lọ́nà rẹ̀. Allahu akbar àwọn àfáàn ni wọ́n wá jókòó sọ́dọ̀ ṣàìtọ́nù gangan báyìí wọ́n wá ń gbàdájọ́ ṣàìtọ́nù wọ́n pàṣẹ ẹ̀ sáwọn èèyàn wọ́n gbàdájọ́ ṣàìtọ́nù wọ́n pàṣẹ ẹ̀ sáwọn èèyàn wọ́n gbàdájọ́ ṣàìtọ́nù wọ́n pàṣẹ ẹ̀ sáwọn èèyàn láti fi ba ayé àwọn èèyàn jẹ́ jàmáà mùsùlùmí ẹ má gba ìtànjẹ àwọn àfáà kankan o gbogbo solution tí ó bá fún ẹ gbogbo ìṣòro tó bá rí kó bá ẹ sínú Al-Qur'ani ni ṣé tọ́lọ́run bá sọ ni ṣé tànàbì sọ ni tó bá ti yàtọ̀ sí ẹ̀mọ́ gbaru solution bẹ́ẹ̀ o jàmáà mùsùlùmí
ẹ̀rí àwọn àyà àti tá a kà yìí dáàmàtún liman àdẹ́là anil kitabi wa sunna. àwọn àyà yìí ó ń jẹ́ èébú fún gbogbo ẹni tó bá ti kúrò lójú ọ̀nà alukur'an, tó kúrò lójú ọ̀nà sunna anabi wa muhammad sallallahu alaihi wa sallam, wàtàhákàmà ilà máa sì wá gùnmọ́ mínàlì báàtì, tó wá ń wá dájọ́, tó ń wá gbogbo bí ó ṣe máa ṣayé rẹ̀ yàtọ̀ sí láti mú bí ó ṣe ètò ìgbésí ayé rẹ̀ láti inú àwọn nǹkan méjèèjì, ó wá lọ́ mú láti bòmíì tó yàtọ̀ sí alukur'an àtàdésì anabi sallallahu alaihi wa sallam. nínú àwọn nǹkan tó jẹ́ pé nǹkan bú nǹkan bàjẹ́ ni wọ́n wàhùwà alimurọ́dù bìtọ̀gùtì àhùnà ní tí wọ́n gbà lérò pẹ̀lú tọ̀gùt láàyè tá a wà yìí, òun nìyẹn, ó ní gbogbo nǹkan bàjẹ́ tó ṣe pé ibi tí ò da, ọ̀rọ̀ tí ò da, ọ̀dọ̀ àwọn tí ó mọ sọ̀rọ̀ ọbú ibẹ̀ ni ó ti lọ mọ́ gbàmọ̀ràn, ìmọ̀ràn tó takò tọ́lọ́run ni ó mọ lò, kò ní í lo pé kí lọ́lọ́run bá sọ ó ní ẹjẹ́ àfi ṣèmọ̀ràn. àwọn ìmọ̀ràn tó takò tànábì, àmọ́ ìmọ̀ràn tí ó wà mọ́ sọ pé láyé òjíṣẹ́ ńlá láyé ànábì nìyẹn o, ayé ìsìn táwa ó yàtọ̀, àwọn ìmọ̀ràn bẹ́ẹ̀ ni ó mọ lò, torí pé kí ni o, ó ti lọ gbàdájọ́ lọ́dọ̀ tọ̀gùt. jàmáà mùsùlùmí, a gbọ́dọ̀ ṣọ́ra o. so gbogbo téèyàn bá ṣe tó fi tayọ ààlà sọ́lọ́run ọba àlékè ọlá, òun ni nínú pé èèyàn ń sin nǹkan ni o, ní pé èèyàn ń tẹ̀lé nǹkan ni o, tó fi tayọ ààlà sọ́lọ́run ọba àlékè ọlá, bóyá èèyàn ń sin nǹkan yẹn ni o, bóyá èèyàn ń gbọ́rọ̀ sí nǹkan yẹn lẹ́nu ni o, òun ló ń jẹ́ tọ̀gùt, òun ló ń jẹ́ tọ̀gùt. fakullun min hakimi ila ghairi kitabillahi wa sunnati rasulihi sallallahu alayhi wa sallama faqad hakama ila taguti alladhi amara Allahu ta'ala ibadahu lil mu'minina an yakfuru bihi. Allahu akbar. gbogbo ẹni tó bá ń wádàjọ́ lọ sí ibòmíì tó yàtọ̀ sí inú tírà Ọlọ́run ọba, táǹkà tírà Ọlọ́run ọba fún ẹ pé tọ́lọ́run ọba sọ ní tó wá láwọn àfáà yín kan, àwọn bàbá yín kan, àwọn ìmáàmù yín kan, àwọn aṣíwájú yín kan, tó ní ẹ̀yin látẹ̀lé wà lìjẹ́ náà, irọ́ ló pa, ó tanra rẹ jẹ, ó tanra rẹ jẹ. wo tí àáfàá kan tí kò bá mú dájọ́ láti ibìkan tó tako alukur'an, tó tako tànàbí mú wa, tó bá tẹ̀lé, ó tẹ̀lé wọn náà ni. jàmáà mùsùlùmí, torí ẹ̀ báwọn bá kan bá ń ṣe jàngbọ̀njàngbọ̀n tó ń sọ kàntàkàntàn tó tako tọlọ́run, ọ̀ pàtì ni. àfáà tó tẹ̀lé lẹ́ni tó sọ pé tọ́lọ́run sọ ní ìtànàbí sọ ní. ètò ìgbésí ayé ní ìdájọ́ wo kí bó láti lọ, a ní gbogbo ìgbésí ayé ẹ ìdájọ́ rẹ̀ ó ń bẹnu alukur'an, ìdájọ́ rẹ̀ ó ń bẹnu súnà Ànábì sallallahu alaihi wasallam. bó o láṣẹ lò ó mọ béèrè náà ni, ìwọ náà ó mọ kẹ́kọ̀ọ́, ó mọ béèrè pé báwo ni a fẹ́ ṣe nǹkan báyìí, òwò báyìí la fẹ́ ṣe, báwo la fẹ́ ṣe. má lọ sọ́dọ̀ àwọn àpéyẹ ò lè máa ṣe lọ́ntì ẹ̀ jàre. wọ́n ní ọmọ tọ́tí, kí ló dé tó lè tọ́tí, máa tọ́tí lọ jàre, kí ló wà ń bẹ̀. ètí ìlú ṣe bí ìlú ṣe le tó yìí, ibẹ̀ èèyàn máa rí géènì dáadáa, máa tọ́tí lọ jàre. kí ló ṣe yẹ? ó wá dájọ́ látọ̀dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́, tó ní pọ́lọ́wọ́n bá àlékè láti sọ pé ẹ̀ gbọ́dọ̀ débẹ̀. so ẹni tó wá fún ẹ ní pé garanti tó pé máa ṣe lọ́ntì ẹ, that means pé ẹni yẹn ló ń sì kì í sọ lọ́n. jàmáà mùsùlùmí, a gbọ́dọ̀ ṣọ́ra wa o. gbogbo ẹnikẹ́ni tó bá ti wá dájọ́ kúrò níbi tírà Ọlọ́run, tó wá dájọ́ kúrò níbi súnà Ànábì sallallahu alaihi wasallam, irú ẹni bẹ́ẹ̀ ti wá dájọ́ lọ sọ́dọ̀ tọ̀gùt. eléyìí tó ṣe wípé Ọlọ́run ọba àlékè ọlá ó pa àwọn ẹrúsìn rẹ̀ láṣẹ tí wọ́n jẹ́ mùmínì pé kí wọ́n ṣe kèfèrí sí tọ̀gùt ni o. a gbọ́dọ̀ ṣe kèfèrí sí tọ̀gùt ni, a gbọ́dọ̀ gba tọ̀gùt gbọ́. gbogbo ohun tó bá ti wá jẹ́ nǹkan àbàjẹ́ tó wá ti tako tọlọ́run, tá a bá ti lọ́ mú dájọ́ ti wá ń bẹ̀, ìyẹn ni pé à ń tọ̀gùt lèèyàn ń tẹ̀lé yẹ, kò tẹ̀lé tọlọ́run ọba mọ́. gbogbo téèyàn bá fi tayọ ààlà, tó bá fi kọjá ààlà sọ́lọ́run ọba àlékè ọlá ló ń jẹ́ tọ̀gùt. torí pé ìwádàjọ́
pé bó láti ṣayé, bó láti ṣe yìí, bó láti ṣe yìí, bó láti ṣe yìí, bó láti ṣe yìí, kò síbi kan tá a ti gbọ́dọ̀ mú tó junú tírà Ọlọ́run ọba lọ, kò síbi kan tá a ti gbọ́dọ̀ mú tó junú súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lọ. Ló fi jẹ́ pé al-islamu ad-dinu wad-dawla. Ìsìláàmù rẹ̀ sẹ́ àní ó ṣe ìsìláàmù kè o ìsìláàmù ò kì í ṣe pé bó ṣe fẹ́ ṣe ìsìláàmù tó fi jẹ́ mùsùlùmí, tó fi jẹ́ ẹni tó ní mánì sọ́lọ́run, tí ó fi jẹ́ pé ìwọ náà gbà lùkùránì gbọ́, tó fi máa bẹ́nu àwọn tó gbà nábì gbọ́, òun ni pé kí ni o, òun ni kó máa mú ìdájọ́ ìṣètò ìgbésí ayé rẹ látinú tírà Ọlọ́run ọba, látinú súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ̀rí ìgbékalẹ̀ ìmáa ṣèfẹ́ ẹnu, ìmáa tẹ̀léfẹ́ ẹnu, ìmáa mú ìdájọ́ láti inú ìfẹ́ ẹnu ara ẹni, ìmáa mú ìdájọ́ láti mú nǹkan tó pílìsì wa pé ayélujára ni wọ́n ṣe tó pílìsì wa láti bá tẹ̀ láwọn ẹ̀yẹ, ó dẹ̀ takò tọ́lọ́run ọba sọ, ó takò tànàbì sọ. Ìmáa ṣe bẹ́ẹ̀ òun ni pé ẹni yẹn ṣe kí ni o, kò gbàdájọ́ tọ́lọ́run ọba mọ́. So ìdájọ́ ti tọ̀gùt ló ń ṣe kí ni ló ń tẹ̀lé. Jàmáà mùsùlùmí, فإن تحاكم ليس إلا إلى كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم ومن كان يحكم بهما. So tá bá tẹ̀lé, a máa tẹ̀lé kí ni o, a máa tẹ̀lé ìdájọ́, a gbọ́dọ̀ mú láti ibì kankan. Yẹ ni pé ìdájọ́ tí mò ń sọ kìí máa ṣe pé ìdájọ́ wọn gbẹ̀yàn lọ́kọ́ wọn ṣe kíní, ìdájọ́ tá à ń sọ ni pé ètò bó o ṣe fẹ́ ṣègbésí ayé ẹ̀, bó o ṣe fẹ́ yanjú ọ̀rọ̀ rẹ̀, gbogbo ọ̀rọ̀ gbésí ayé rẹ, ọ̀rọ̀ ákírà rẹ, bó o ṣe fẹ́ yanjú ẹ̀, bó o ṣe gbogbo òrìn rẹ tó fẹ́ rìn láyé, bó o ṣe fẹ́ rìn, iṣẹ́ tó o fẹ́ ṣe, in tó o fẹ́ jẹ, ìrìn tó o fẹ́ rìn, bó o ṣe fẹ́, àwọn tó o gbọ́dọ̀ ṣe, àwọn tó o gbọ́dọ̀ ṣe, òun là ń sọ yìí. Kìí ṣe pé ọ̀rọ̀ pé ó dìgbà ọ̀rọ̀ pé mọ́sálásí nìkan kọ́ là ń sọ yìí. Islam kọjá bẹ́ẹ̀. Ṣèbọ̀rọ̀ pé ẹjọ́ bá jẹ́ mùsùlùmí mọ́sálásí nìkan náà ló kó bá wa títí débì. Mọ́sálásí nìkan ni tó bá ti ń kírun nìkan ló wá jẹ́ mùsùlùmí. Àmọye tó ń kírun tí èsè mùsùlùmí pàápàá, àmọye tó ń gbàwẹ̀ tí èsè mùsùlùmí, àmọye tó ń yọ sàká tí èsè mùsùlùmí. Nípa wípé kí ni ìdájọ́ tí wọ́n fi ń ṣètò ìgbésí ayé wọn, wọ́n mú látọ̀dọ̀ Ọlọ́run, wọ́n mú látọ̀dọ̀ Ànábì, ibòmíì ni wọ́n ti mú ìdájọ́ ìgbésí ayé wọn. Ṣebí ni Ọlọ́run bá àlékè ọlá fi sọ bẹ́ẹ̀ pé àwọn eléyìí ṣàìtọ́nù ti ṣì wọ́n lọ́nà ní ìṣìnà tó jìnnà. Jàmáà mùsùlùmí, gbogbo ẹni ìdájọ́ tá a gbọ́dọ̀ tẹ̀lé, ó gbọ́dọ̀ jẹ́ kí ni o, ó gbọ́dọ̀ jẹ́ inú tírà Ọlọ́run ọba, gbọ́dọ̀ jẹ́ inú súnà Ànábì sallallahu alaihi wasallam. Àbáwọn tí wọ́n bá tún tẹ̀lé tírà Ọlọ́run ọba, wọ́n tẹ̀lé súnà Ànábì, bí irú àwa tá à ń sọ yìí nísìn, tó ṣe pé tírà Ọlọ́run ọba là ń sọ, súnà Ànábì là ń sọ. Irú àwọn àfáàsà ẹ̀dì sí tú nísìn, tírà Ọlọ́run ọba ni wọ́n ń sọ, súnà Ànábì ni wọ́n ń sọ. Ní gbogbo àwọn àfáà wa ńláńláńlá tí wọ́n ṣe kí ni o, tí wọ́n jẹ́ àfáà súnà, tí wọ́n sọ pé ìtọ́lọ́ ń sọ ní ìtànàbì sọ ní ẹ̀rí rèé. So kèé sàwọn ló ń tẹ̀lé, Ọlọ́run ló ń tẹ̀lé, ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ yẹ torí pé ó bá tọlọ́run, ọ̀rọ̀ tọlọ́run ọba ni wọ́n sọ, òun ló ṣe tẹ̀lé wọn. So àwọn nǹkan yìí ni ló gbọ́dọ̀ yí èmi àti yín o. Wọ́n ò gbọ́dọ̀ tẹ̀lé yẹn ní tẹ̀lé afọ́jú o, pé tó bá yá ti ṣe náà ni ìwọ náà ó sá mọ̀ sí yóò ṣe ọwọ́ náà o. Ọ̀rọ̀ pé bá ti ń ṣe náà ni ó mọ̀ sí ọmọ wò pé kí ló ń ṣe, ṣé in tó dáa ló ń ṣe àbí in tí ò dáa, ṣé in tó bá tọlọ́run mu ni, ṣé in tó tẹ́ bá súnà Ànábì mu ni ó ń ṣe ni, náà ni wọ́n náà fi máa ṣe. Ṣé in tó tako súnà Ànábì ni ló ń ṣe ni wọ́n náà fi jìnnà sí. Jàmáà mùsùlùmí, eléyìí ni nǹkan tí Ọlọ́run ọba àlékiọlá tó ń sọ fún wa níbí báyìí o. Wakadhalika man abada shay'an duna Allahi fa innama abada taghut. Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá ń sin nǹkan míì yàtọ̀ sọ́lọ́run. Sẹ́wọ̀n pé adẹ ti sọ fún wa pé in tó ń jẹ́jọsìn òun náà ni wípé kí ni o, àwọn àṣẹ tọ́lọ́run bá pa ká tẹ̀lé. Ká tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba níbi tọ́lọ́run ọba sọ pé ẹ ṣe báyìí ká ṣe. Àwọn ibi tọ́lọ́run ọba ti kọ̀ fún wa pé ẹ má ṣe nǹkan báyìí ká ṣe kí ni, ká jìnnà sí. Ìyẹn tó ń jẹ́ gbà ń ṣe ìbádà nìyẹn o, ìjọsìn nìyẹn o, ọ̀rọ̀ tó kó gbogbo ìjọsìn sínú bárápátá nìyẹn o. Ọlọ́run ní ká ṣe báyìí ṣe, Ọlọ́run ní ká má ṣe báyìí má ṣe. Ìyẹn tó ń jẹ́ ìjọsìn nìyẹn. Jàmáà mùsùlùmí, gbogbo Al-Qur'an látòkè délẹ̀ torí tó ṣe wá nù ni.
ló fi jẹ́ pé Al-Qur'an tó bá sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ àwọn amúrù kan wà tó ṣe pé yóò làmọ́lẹ̀ fún wa pé ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí. àwọn kan ń bẹ ìkìbáàrù ni yóò fi fún wa àbí àkọ́báàrù ni yóò fi fún wa, kọ́báàrù ni yóò fún wa ní àkọ́báàrù pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí. àwọn kan ó lè sọ ìmí wà ó lè gbé wá ní pé ìtàn àwọn èèyàn kan ni ó fi sọ pé nígbà táwọn èèyàn kan ṣe báyìí tán ṣe báyìí tán ṣe báyìí wọ́n wá di ẹni tí àwọn Ọlọ́run bá yọ́nú sí tí wọ́n soríire. èyí tọ́lọ́run bá ń sọ fún ẹ̀ńbẹ̀ yẹn náà ni pé ó ń pa ẹ́ láṣẹ náà ni pé irú nǹkan táwọn ẹni yìí ṣe tèmi Ọlọ́run fi yọ́nú sí wọn ìní kó o ṣe o. ibi tọ́lọ́run bá yìí ti sọ pé àwọn èèyàn kan ṣe báyìí wọ́n ṣe báyìí mi Ọlọ́run wá bínú sí wọn so mọ̀ pé wọ́n lè máa rò pé tàn ní kèé ṣe pé Ọlọ́run bá ń sọ̀tàn lásán bẹ́ẹ̀. èyí tọ́lọ́run bá ń sọ náà ni pé irú nǹkan tí wọ́n ṣe tí mo fi bínú sí wọn yẹ ìwọ má ṣe rú ẹ o. ló fi jẹ́ tó tọ́lọ́run bá ń sọ̀tàn fún wa nú Al-Qur'ani máa wò ó ìtàn tó ń sọ yẹn náà ó fi ń pa ẹ́ láṣẹ ni. jàmáà mùsùlùmí àwọn eléyìí àwọn nǹkan tí a gbọ́dọ̀ ṣe kíni tí a gbọ́dọ̀ ṣe àkíyèsí rẹ̀ dáadáa ni kéèyàn má wàá lọ fall sínú àwọn tí Ọlọ́run ọba àlékè ọlá tí ó bínú sí. gbogbo ẹnikẹ́ni tó bá ti wá ṣe kíni o tó bá ti ń sin nǹkan tó yàtọ̀ sọ́lọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ tọ́gùtì ló ń sìn o. fàyínkánà lè máa búdù salihan sarat ibadatul abidi lahu raja'atan ila shaitani alladhi amarahu biha. tó bá yẹ pé ní ire ni ẹni tí wọ́n lọ ń sìn tán ráwọn ń sìn tó ìtìyẹ̀gùn ọmọ pẹ́ nìkan ń sìn òun ṣùgbọ́n àwọn ń sìn gẹ́gẹ́ bí àwọn èèyàn tó ṣe pé nígbà táwọn ẹni ire bá lọ tán wọ́n wà lọ máa ṣe nǹkan míì ní ilé ya fọ́tò wọn pamọ́ ní ilé ṣe nǹkan táwọn ẹ̀yẹ òdẹ ránṣẹ́ rẹ̀ táwọn ẹ̀yẹ òdẹ sọ pé kí wọ́n sin àwọn àbí ànábì yìí sátá làwọn èèyàn kan ń sìn nísìn ànábì yìí sọ̀rọ̀ sọ pé kẹ́nìkan kan sin òun so tí àwọn èèyàn bá ń sin àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ nire bẹ́ẹ̀ ṣe ẹni sísìn tí wọ́n ń sìn wọ́n yẹ yóò padà sọ́dọ̀ ṣàìtọ́n kò ní lọ sọ́dọ̀ ẹni yẹn so ọ̀dọ̀ ṣàìtọ́n ni ìjọsìn yóò padà sí torí òun ló pa wọ́n láṣẹ pé kí wọ́n máa ṣe bẹ́ẹ̀. torí ẹ̀ lọ́lọ́wọ́ bá àlékè ọlá fi ń sọ pé wà yawma nahshuruhum jami'an lọ́jọ́ tá a kó gbogbo wọn pọ̀ a kó gbogbo wọn jọ pátápátá thumma naqulu lilladhina ashraku àti àtàwọn tí wọ́n ń sìn lẹ́yìn Ọlọ́run a kó gbogbo wọn jọ a wà á sọ fún àwọn tí wọ́n ń sìn nǹkan lẹ́yìn Ọlọ́run a wà á sọ fún wọn pé makanakum antum ẹ dúró síbi tẹ́ ẹ wà yẹ wa shurakaukum àtàwọn tẹ́ ń sìn lẹ́yìn Ọlọ́run Ọlọ́run kó gbogbo wọn jọ ìwọ tó ń sìn òòṣà ìwọ tó ń sìn Ṣàngó ìwọ tó ń sìn àáfà ìwọ tó ń sìn oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n máa sọ pé kó máa ṣe nǹkan tọ́lọ́run bá ṣe léèwọ̀ tí wọ́n sọ dẹ̀tọ́ fún ẹ tí wọ́n náà sì máa gbọ́ sí wọn lẹ́nu tó máa tẹ̀lé wọn àwọn àáfà tọ́lọ́run bá ṣe léèwọ̀ tí wọ́n ní kó máa ṣe tí wọ́n náà sì máa gbọ́ sí wọn lẹ́nu ìtọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ tí wọ́n ní ò gbọ́dọ̀ ṣe tí wọ́n náà sì máa gbọ́ sí wọn lẹ́nu Ọlọ́run ó kó gbogbo yín jọ àtiwọ́ àtàwọn àáfàá bẹ́ẹ̀ àti àwọn tí wọ́n ń sin orò àtàwọn olóró àti àwọn tí wọ́n gbogbo àwọn tí wọ́n ń sin nǹkan bẹ́ẹ̀ Ọlọ́run ó kó gbogbo wọn jọ tó bá dọjọ́ gbèǹde àlùkìyàmà Ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀ ní Al-Qur'ani Ọlọ́run ni tó mà á wà lẹ́yìn wá gbaná wá sọ pé á wà sọ fún lilladhina ashraku àwọn tí wọ́n ń sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba pé makanakum ẹ dúró síbi tẹ́ ẹ wà ní antum wa shurakaukum àtẹ̀yìn àtàwọn tẹ́ ẹ ń sìn lẹ́yìn Ọlọ́run yá gbogbo yín ẹ dúró síbẹ̀ nù. fazayyalna bainahum Ọlọ́run ni a wà sòpinya láàrin wọn a wà kó pé ok àwọn tẹ́ ẹ ń sìn ní ẹ̀yin ẹ dúró báyìí àwọn tẹ́ ẹ ń sìn ní tẹ́ ẹ pè lọ́lọ́run tẹ́ ẹ ń sìn láyé àwọn tí wọ́n èmi Ọlọ́run bá sọ pé nǹkan ẹ̀tọ́ ni àwọn tí wọ́n ń ṣe léèwọ̀ fún àwọn tẹ́mi Ọlọ́run bá ṣe léèwọ̀ àwọn tí wọ́n ń ṣe lẹ́tọ̀ tí wọ́n ní ẹ máa ṣe ọya àtàwọn ṣéwù yín tí wọ́n sọ pé ẹ máa dáràn ẹ̀yin náà máa dáràn lọ nínú Ramadan nìkan lọ ń jàmàlà nìbàdàn oníṣẹ́wò ni ẹ máa jẹun lọ bàtí níyà làwọn gbogbo sí wàhálà kankan làwọn èèyàn náà ń jàmàlà Allahu Akbar so ẹ̀rí pẹ́lú Ọlọ́run ò bà wọ́n àní ó ní òun ní ẹ̀yin ẹ má wọrí tó bá dọjọ́ gbèǹde alikiyama òun ó da díẹ̀ ní ẹ̀yin ó dàgbàdo òun ó wà gbé yín mì òun ó wà fò kọjá aná subhanallah làákà ìtorí ẹ̀ bá pé gan ṣó gbọ́dọ̀ gbarú ọ̀rọ̀ yẹn gbọ́ ẹ mọ̀ pé ṣàìtọ́nù nìyẹn wọ́n sì pèrè àwọn láàfà ẹ̀dá tó bá dọjọ́ gbèǹde alikiyama àtàwọn ẹni
tí wọ́n gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti tẹ̀lé wọn àtàwọn tí wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu yẹn náà tí wọ́n pera wọn láàfà gbogbo wọn lọ́lọ́wọ́n bá àlékè ọlọ́wọ́ kó jọ yóò wá sọ pé makanakum ẹ dúró síbi tẹ́ ẹ wá nì antum washurakaa'ukum ẹ̀yin àtàwọn tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run torí pé gbogbo àwọn ẹ̀yẹ ẹ̀ ń sìn wọn ó di wọ́n ìgbà tó bá forí balẹ̀ fún nígbà tó bá ti ń sin tọ́lọ́run ṣe léèwọ̀ tá àfáà kan bá ti wá ní ẹ̀tọ́ ni máa ṣe tí wọ́n náà sì ń ṣe ó ti ń sin àfáà yẹn náà nìyẹn ìtọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ tá a bá yẹn ni má dá wọn lóhùn má dá àwọn sọ̀rọ̀ tó pépè má dá wọn lóhùn wọ́n máa ṣe báyìí lọ àfáàyẹ ló ń sì kéé sọlọ́run torí pé ò béèrè dẹ̀lú pé ẹ dákun ṣé tí wọ́n sọ yẹn ṣé kò lẹ́sẹ̀ ẹ̀rí ti yín dà ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó wá ń tẹ̀lé wọn tó bá lọ́jọ́ gbé dàgbà kàn ní gbogbo yín ẹ dúró àti àwọn àtẹ̀yìn tẹ̀ ń sìn lẹ́yìn ọlọ́run àti àwọn àtẹ̀yìn tẹ̀ ń sìn wọ́n yá ẹ dúró síbi tẹ̀ wá yẹn ọlọ́run tó bá dijọ́ náà a wàá ṣe kí ni òfàṣà yálì náà báyìí náà a wàá sòkun yà láàrin wọn pé ó yá ẹ̀yin tí wọ́n ń sìn ẹ̀yin ẹ bọ́ sí báyìí ẹ̀yin tẹ̀ ń sìn wọn ẹ̀yin ẹ bọ́ sí báyìí. wàkọ́ọ̀lá ṣúrakaa'uhum ma kuntum iyyana ta'budun àwọn tí wọ́n wà ń sìn lẹ́yìn ọlọ́run tó jẹ́ pé àwọn yìí òrán wọn ń ṣe àwọn òrán wọn ń ṣe pé kí wọ́n sin àwọn nítorí ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà táwọn ẹni eré bá lọ tán wọ́n wá ya fọ́tò wọn wọ́n mọ èrè wọn wọ́n wà máa sìn wọn àwọn yóò wá sọ pé àwọn akọ́ ni wọ́n ń sìn o àwakọ́ ni wọ́n ń sìn o waqala ṣúrakaa'uhum ma kuntum iyyana ta'budun àwakọ́ ni wọ́n ń sìn o àwọn òrán wọn ń ṣe pé kí wọ́n sìn wa o fakafa billahi shahidan baynana wa baynakum ọlọ́run bá ti tó lẹ́lẹ́rìí láàrin àwa àti yín pé àwọn òrán yín sọ pé kẹ́ ẹ sìn wa. in kunna an ibadatikum lagafilin àwọn ò mọ nǹkan kan pẹ́ ń sìn wa o àwọn ò mọ kankan àwọn ò tiẹ̀ mọ̀ pẹ́ ń sìn wa àti ẹ̀ mọ̀. so hunalika tabulu kullu nafsin ma aslafat ọlọ́run níbẹ̀ yẹn ni gbogbo tó kálukú wọn ti wá ṣe ni ó wà gbogbo ẹ̀ ń da irú wọn ó ṣẹ̀ṣẹ̀ máa tọ̀ gbogbo tí wọ́n ṣe síwájú yóò wá padà wá bá wọn lọ́jọ́ náà. so ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀san gbogbo aburú tí wọ́n ṣe ìyà rẹ̀ ó wá bá wọn jọ́ náà. waruddu ila Allahi mawlahum àwọn àkógbó wọn sọ́dọ̀ ọlọ́run ọba wọn mawlahumul haqqi ọlọ́run ọba wọn òdodo. wadalla anhum ma kanu yaftarun ojú wọn wà mọ́ gbogbo tí wọ́n ti gbogbo àwọn tí wọ́n ń pariwo tá à ń bá wọn sọ̀rọ̀ tá à ń sọ tí wọ́n ń pariwo tí wọ́n ń ṣe rádaràda yìí ojú wọn mọ̀ ń jọ́ náà ṣùgbọ́n lọ́wọ́ mọ̀ di odijọ́ náà kí kó tó di pójú wọn mọ̀ kán tètè túbá kúrò níbi àwọn rádaràda tí wọ́n ń pa àwọn èèyàn lọ yìí kúrò níbi rádaràda tí wọ́n ń pe àwọn èèyàn sí kọ́lọ́wọ́n bá àlékè ọlá kó jẹ́ kí wọ́n lè túbá o torí pé wọn ò gbọ́dọ̀ kú sórí àwọn ọ̀rọ̀ rádaràda tí wọ́n ń sọ yìí o tí wọ́n ti pera wọn láàfáà káàfáà ò máa pọ̀fọ̀ kó máa pọ̀fọ̀ kìnìkan kìnìgbàkan àwo kan kó tún wá máa ṣe kó máa wọrí pé kìnì ó lẹ́tọ̀ọ́ kó tún máa legalize ẹ̀ pé dáadáa ni. in fact àwọn èèyàn sì tún máa pè láàfáà pé àfáà tọ̀ ọlọ́run ọba ó là wá o ọlọ́run ọba ó là wá o. so ọlọ́run tó bá dọjọ́ ìgbéǹde àlùkìyámọ̀ bọ́rọ̀ òun ó ṣe rí nìyẹn o. àbí ọ̀rọ̀ tọ́lọ́run ọba láwá lọ́wọ́ ní sọ́ọ̀tù Yunus àyà 28 sí 30 àárí àyà tí mo kà yín bẹ̀. àyà àwọn ọ̀rọ̀ tàwọn kọ́ tí mo kọ́ alámtàrọ̀ ilà lẹ́dínà yẹ̀sì òmùnà àná wọn àmànù. so eléyìí ẹ jẹ́ á lọ wọnú sọ́ọ̀tù Nìsà àyà 60 sí 62 àbá ìyẹn ń bẹ̀. èyí tí mo tún fẹ́ kà yìí ẹ jẹ́ á lọ wọnú sọ́ọ̀tù Sábà àyà 40 sí 41 àárí wàyáwòmọ̀ yà àṣùrùhùm jẹ̀míyà ọlọ́run níjọ́ tí a kó gbogbo wọn jọ fún mọ̀ yakulu lílì màláìkà tí a wàá sọ fún àwọn màláìkà pé àáwùlá ìyá kúnkánú yà àbùdù ṣé àwọn yìí sẹ́yìn ni wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run àwọn tí wọ́n láwọn àwọn tó ń sìn màláìkà nù ni o. wọ́n sọ pé màláìkà kan làwọn ń sìn kọ́ọ̀lù subhanaka kí làwọn màláìkà ó sọ ńjọ́ náà àwọn náà ó sọ̀rọ̀ irú táwọn èèyàn ti bí náà sọ lẹ́ẹ̀kan pé àwọn kan ni wọ́n ń sìn kọ́ọ̀lù subhanaka wọ́n ní mímọ̀ rẹ ọwọ́ ọlọ́run ọba anta waliyuna ìwọ lọ̀gá wa ìwọ lọ́ba wa min dunihim so àwa kò sí yàtọ̀ sáwọn kí ló kàn wá pẹ̀lú wọn balikanu ya'buduna al-jinna àjànú ni wọ́n ń sìn o akitaruhum àjànú lọ́pọ̀lọpọ̀ wọ́n ń sìn o akitaruhum bihim mu'minun so àjànú lọ́pọ̀lọpọ̀ wọ́n ń sìn o àjànú oníwọ́n gbàgbọ́ wọn gbọ́ lọ́wọ́n bá gbọ́ ni o so àwa kọ́ o so torí ẹ̀ jàmá mùsùlùmí gbogbo àwọn ẹnikẹ́ni tí wọ́n bá ń pèpè lọ síbi pé káwọn èèyàn máa sìn wọ́n gẹ́gẹ́ bí àwọn àfáà tó ń pèpè lọ síbi káwọn èèyàn máa sìn wọ́n àwọn àfáà ń pèpè lọ síbi káwọn èèyàn máa sìn wọ́n o
torí pé wọ́n ń ṣòfin látọwọ́ ara wọn ẹ̀rù ò sì bà wọ́n so wọ́n máa sọ pé káwọn èèyàn máa ṣe gbogbo tó takò tọ́lọ́run wọ́n sì ń pa àwọn èèyàn lọ́bẹ̀ pé káwọn èèyàn máa ṣe àwọn àfáà sọ pé káwọn èèyàn máa mutí wọ́n ń pa àwọn èèyàn láti káwọn èèyàn máa mutí gidi ni pé ìwọ ti kú òun àwọn tí òfin pé kán bá mutí ń bá wí àwọn ni àwọn tí wọ́n sì wà táwọn ń lo tákàndá àwọn tí wọ́n ń lo tákàndá lásán tákàndá ni àwọn bàtì ní ílímù bàtì ní ìyà ń bẹ lọ́dọ̀ tiwa àwa ti kọjá gbogbo bá nì ọ̀yá ẹ máa mutí lọ ẹ máa ṣe gbogbo ẹ lọ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ àwọn du'atu nar àwọn apèpè àwọn olùpèpè lọ sínú iná jàmáà mùsùlùmí a gbọ́dọ̀ ṣọ́ra wa tó ká jìnnà sí gbogbo irú àwọn nǹkan báyìí ẹ rí àwọn tí wọ́n ń pèpè lọ síbi káwọn èèyàn máa sìn wọ́n àbí àwọn tó ṣe pé káàna ṣàjàràn wọ́n ti ẹ̀ ń pè wọ́n igi náà wọ́n ń sìn àwọn hajaran àbókúta àwọn kọ́bùrọ̀nù àbáwọn tán ń sin sàárè tán yípo sàárè káàkiri tí wọ́n mọ̀ so àwọn mùsùlùmí tán pé àwọn mùsùlùmí ẹgbẹ́ tán ń sin sàárè so òkú tó ń bẹ́nu sàárè wọ́n mọ̀ tàwáfù sàárè wọ́n mọ̀ pòkú tó ń bẹ́nu sàárè pé wàá náà wà lọ́wọ́ wọ́n mọ̀ sọ owó sórí sàárè pé òkú tó ń bẹ́nu sàárè ní òkú tó ń bẹ́nu sàárè tó jẹ́ pé ẹ̀yin mùsùlùmí náà ní kẹ́ ẹ máa ṣàdúrà fún òkú tó ti kú kẹ́ ẹ máa ṣàdúrà fún ní wọn ní kẹ́ ẹ kójọ kẹ́ ẹ máa ṣàdúrà fún o Ọlọ́run bá ń sọ fún wa ní Al-Qur'ani ni o wípé àwa mùsùlùmí a máa ṣàdúrà fáwọn tó ti síwájú wa àdúrà tá a bá sì ṣe yọ ọmọ sí kí ni yọ ọmọ bá wọn kì í ṣe pé wọ́n ní kó wá lọ kójọ kó lọ dá 40 days sílẹ̀ kó lọ dá 30 days sílẹ̀ kó dá ọdún kan lẹ̀ pé o fẹ́ ẹ̀yà yẹn àfẹ́ kó jẹ wá máa ṣàdúrà yìí ẹ̀kọ́ ni o àdádálẹ̀ ní gbogbo òye o ṣùgbọ́n òun kírun tán òun ṣàdúrà pé Ọlọ́run bá wa kẹ́ gbogbo òkú mùsùlùmí Ọlọ́run kẹ́ gbogbo àwọn òkú mùsùlùmí Allahumma ighfir lahum warhamhum Ọlọ́run bá wa kẹ́ wọn bá wa foríjì wọn gbogbo àwọn àdúrà tá à ń ṣe yẹ yóò máa bá gbogbo àwọn òkú mùsùlùmí gidi látọ̀dọ̀ Ọlọ́run gbogbo àwọn àdúrà tá à ń ṣe yẹ yóò máa bá gbogbo àwọn òkú mùsùlùmí lọ́dọ̀ Ọlọ́run lọ́hùn nínú sàárè wọn níbi ní àyàtú barisakíyà tí wọ́n wà so àdúrà tá à ń ṣe yẹ Ọlọ́run ní wọ́n máa mú bá wọn so ìwọ àwọn nìwọ wá ń lọ ń pè àwọn tó gbé àdúrà tí wọ́n ń ṣe Ọlọ́run wọn máa fi ṣàánú wọn àwọn nìwọ wá lọ ń pè nínú sàárè lọ wá lọ ń sọ pé ẹnìkan wọ́n wá lọ yípo sàárè wọ́n ń tà wá fòun sówó sínú sàárè ní sábà ní ìgbàgbọ́ wípé ẹni yẹn ó bẹ̀ yanjú ọ̀rọ̀ rẹ níwájú Ọlọ́run ó rí pé ó gọ̀ so àgọ̀ rẹ ó tún wá ba ìmánì jẹ́ mọ́ ọlá so pé òkú yìí wọ́n máa gbé lọ wọ́n máa di lọ́wọ́ di lẹ́sẹ̀ ni kò mọ̀ fẹ́ ṣe ara rẹ̀ ní débì yìí wọ́n máa gbé débẹ̀ mà ni wọ́n máa ti bọnú sàárè mọ̀ ni kò lè sọ pé wọ́n tún rún mọ́bẹ̀ ni kò lè sọ pé ẹ fi mí lẹ̀ wọ́n tún da yèèpẹ̀ bò kò lè sọ pé ẹ mọ̀ dà kankan bò mí lórí ilé ẹ̀ ló lọ sálálù kò rí nǹkan kan ṣe òun ni ó wà ẹ̀pù ẹ̀ tí ò lè ẹ̀pù ara ẹ̀ níjọ́ tí wọ́n ń dì í láṣọ tí wọ́n ń ta lókùn tí wọ́n ń gbé kò lè ran rẹ̀ lọ́wọ́ pé ẹ má gbé mi ẹ fi mí lẹ̀ jẹ́ kí n dára kí n wọnú sàárè fún ara mi òun ni wọ́n wá lọ ń pè nínú sàárè òòrí pé ó gọ̀ wọ́n lọ sọ owó bẹ́ẹ̀ wọ́n ń tà wá fún sàárè pò ní ó yanjú ọ̀rọ̀ rẹ̀ subhanallah ada hamakun àgọ̀ tó tóbi àgọ̀ tó lágbára ni ẹ rí gbogbo àwọn eléyìí gbogbo àwọn tí wọ́n bá ń sìn wọn àtọ́ ń sin òkúta tán ń sin gbogbo ẹ̀ tán ń sin sàárè àbáwọn tó tún jọ bẹ́ẹ̀ kana yattakhidhu al-mushrikuna lahum asnaman ala suwari salihin àbí àwọn gbogbo nǹkan táwọn àwọn ẹlẹ́bọ tí wọ́n mú àwọn òòṣà tí wọ́n ya fọ́tò wọn bọ́lá fọ́tò àwọn ẹni rí àbí táwọn màláíkà àbí jù bẹ́ẹ̀ àbáwọn ẹlòmíì náà so gbogbo ẹ̀ pátápátá nínú àwọn tọ̀gùt eléyìí tó ṣe yí pé Ọlọ́run ọba àlékí ọlá ó pa wá láṣẹ pé ká ṣe kúfúrù sí o làwọn ń sìn yẹ o pé tọ́lọ̀ bá ní ká ṣe kúfúrù sí agbọ́dọ̀ ṣe kèfèrí sí wọn ni agbọ́dọ̀ ṣe kíni agbọ́dọ̀ gbogbo ìbáàdà téèyàn wá ṣe fún ẹlòmíì lẹ́yìn Ọlọ́run agbọ́dọ̀ ṣe kúfúrù sí ni o àti gbọ́dọ̀ jáwọ́ kúrò ní ibi gbogbo nǹkan bẹ́yẹ so àti gbogbo nǹkan táwọn èèyàn bá ń sìn lẹ́yìn Ọlọ́run ọba gbogbo ohun tó bá wù kó lè jẹ́ agbọ́dọ̀ jìnnà sí i torí pé gbogbo eléyìí nínú iṣẹ́ ṣàìtọ́nù ni òun ló ń pe àwọn èèyàn lọ síbi àwọn tí ò dáa yìí so ó sì ṣe iṣẹ́ náà ó ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn so gbogbo eléyìí òun ni nǹkan tó ṣe pé kí n téèyàn bá ti ṣe ó ti ba tàwíìdì jẹ́ mọ́ èèyàn lára ó ti ba tàwíìdì jẹ́ mọ́ èèyàn lára so ní tá à ń pè ní tàwíìdì ó gangan ní àlékúfùrù bíkúlì tọ̀gùt ìṣe kèfèrí sí gbogbo nǹkan tó bá jẹ́ tọ̀gùt gbogbo tí wọ́n bá ń sìn lẹ́yìn Ọlọ́run ọba
so bikulli tọ̀gúùtì àbádàwùlà àbìdúnà min dunillah, gbogbo tọ̀gú táwọn èèyàn bá lè máa sìn lẹ́yìn ọlọ́run, gẹ́gẹ́ bọ́lọ́run ọba àlékè ọlá ti sọ pé qad kanat lakum uswatun hasanatun fi Ibrahim, àwòkọ́ṣe tó dáa ní ti pàápàá, àwòkọ́ṣe tó dáa ó ń bẹ fún yín látara ànábì wa Ibrahim walladhina ma'ahu, àtàwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ pẹ̀lú rẹ̀, idh qalu liqawmihim, nígbà tí wọ́n ń sọ fún àwọn èèyàn wọn pé inna bura'u minkum, ayọ̀páyọsẹ̀ abọ́pábọ́sẹ̀ kúrò lọ́dọ̀ yín, àbá yín ṣe mọ́, wa mimma ta'buduna min dunillah, àti gbogbo nǹkan tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run ọba, abọ́pábọ́sẹ̀ àbá yín ṣe mọ́ o, àbá yín ṣe bí kankan mọ́ torí gbogbo tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run. Kafaruna bikum, àwa ṣe kèfèrí sí yín o àti tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run. Wabada bainana wa bainakumul adawatu, ìbánisọ̀tá ó sì bẹ̀rẹ̀ láàrin àwa àti yín, wálé bá gbìdọ́hù, ìkórìíra ara ẹni ó ti ṣẹlẹ̀ láàrin àwa àti yín, abadan títí láíláí ni ó sì máa lọ, hatta tu'minu billahi wahda, títẹ́ fi máa sin ọlọ́run ọba nìkan ṣoṣo, tẹ́fì máa sin ọlọ́run ọba nìkan ṣoṣo. So gbogbo tó bá ti jẹ́ pé àwọn èèyàn sin nǹkan míì lẹ́yìn ọlọ́run, so a gbọ́dọ̀ jìnnà sí i. So nínú ẹ̀ náà wá ní eléyìí tá à ń sọ yìí, kó o máa gba ìdájọ́, kó o máa bó ṣe sáyé rẹ̀, bó ṣe rìn rẹ̀, bó ṣe kó o lọ máa gbà lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí ọ̀dọ̀ ọlọ́run ọba. Jàmáà mùsùlùmí, rọra má lọlé àwọn àfáà káàkiri mọ́, má lọlé àwọn ibi tán bá ti ẹjẹ́ tó yìí ó tó gẹ́, má lọlé wọn, má wà wọn lọ mọ́. Ìwọ náà lọ kọ́ ìwọ̀nba ẹ̀kọ́ ẹ̀sìn tó fi máa sin ọlọ́run ọba rẹ, lọ kọ́. Àmọ́ kó wá máa wá wọn lọ ìgbà tó ti mọ̀ pé ìgbékúgbé ni wọ́n gbélé ẹ lọ́wọ́, wọ́n ń ba ayé èèyàn jẹ́ ni. Jàmáà mùsùlùmí, bọ́ bá wa lọ sọ́dọ̀ àfà yìí pé àfà tí ó ṣe pé kí ni o, tí ó sọ pé ìtọ́lọ́run ọba sọ ni, ìtànàbì sọ ni, wọ́n lọ sọ́dọ̀ àwọn àfà òun fẹ́ inú. So wọ́n lọ sọ́dọ̀ àwọn àfà. So ìṣòro tó bá iná gan tẹ́lẹ̀ sáfà kan lè yanjú, ìbọ́lọ̀ ni ó gbé kú ẹ́. So ṣùgbọ́n bàbá lọ sọ́dọ̀ àfà, àgbàpá àfà òun tún súnmọ́ lọ́hùn, ó sì mọ gbogbo ọ̀rọ̀ Ọlọ́hun. So torí ẹ̀ náà la ṣe lọ sọ́dọ̀ àfà pé tá a bá ní lọ sí ọ̀dọ̀ rẹ̀ wàá tún rí àwọn solution nípa àwọn nǹkan kan, pé bóyá òun mọ, torí òun tún mọ̀ jù wá lọ, bóyá ó ní àwọn àyà Kùránì nìkan tí ó ní ká máa ṣe, àbáwọn àdúrà tí ànábì wa tí ó ní ká máa ṣe. Ṣùgbọ́n gbàtà wa dọ́dọ̀ àfà àyẹ tó wá jẹ́ kàntàkàntà ló gbé wa lọ. Ṣùgbọ́n ìwọ náà irú àfà wo ló lọ sọ́dọ̀ rẹ̀? Ṣèbá àfà tí ìwọ náà rí pé ó ń paláǹgbá kiri nìwọ náà ń lọ sọ́dọ̀ rẹ̀? Ṣèbí tí ìwọ náà rí pé ó ń ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo nìwọ náà ń lọ sọ́dọ̀ rẹ̀? Ìbá àfà tí èkírun nìwọ náà ń lọ sọ́dọ̀ rẹ̀? Ìwọ náà ti mọ irú àfà tó lọ sọ́dọ̀ rẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀, àfà abú nìwọ náà lọ sọ́dọ̀ rẹ̀, kò sí nǹkan tí ó fún ẹ náà ju nǹkan bú lọ. Torí ẹ̀ jàmáà mùsùlùmí, ó ṣẹ̀ṣà ni, gẹ́gẹ́ bó ṣe máa ń ṣẹ̀ṣà pé ibà ni mo ti fẹ́ rajà, àwọn ni wọ́n ń ta tó dáa, bẹ́ẹ̀ náà ló ṣe ṣẹ̀ṣà àwọn àfà tó mọ lọ gbọ́rọ̀ Ọlọ́run ọba lẹ́nu wọn, tó mọ béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ wọn. So ẹni táwọn máa ṣe lọ́dọ̀ àfà ni pé a fẹ́ kọ́ báwo la fẹ́ sin lọ́wọ́, báwo la fẹ́ ṣàdúrà bọ́lẹ̀, kìí ṣe pé a fẹ́ ọ̀rọ̀ ayé rẹ̀ dàrú, bó wà ní má kí ló kẹ̀ ẹ́ sábà lè tó ayé ẹni, ayé tiẹ̀ gan ò tí tò, òní ò tó tiẹ̀, kò lè tó náà. So bóun ni ó ṣe wá gbọ́n ẹ tó bá lọ sọ́dọ̀ àfà, táfà wa ni ó yá eléyìí ó wá dì fún ẹ lúbúlúbú, ó ní lọ mọ̀ ṣe báyìí, ó yẹ kí wọn náà ti mọ̀ pé olórí ibú ni, ó yẹ kí wọn náà ti mọ̀ náà. Ó wá ní dáṣe ni a lọ ra kinní kan ni, a lọ ra igbẹ́yìn kinní kan ni, a lọ ra kinní kan, ló wá gbogbo ẹ̀kọ́, ló wá sọ́dọ̀ṣẹ́, ló wá fún ẹ, tí èyí ṣe pé kòkòrò mú ẹ lára ló bá lọ pé kòkòrò. Ìwọ náà mọ ibi tó lọ bí kòkòrò mú ẹ, ó mọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣèwòsàn, ó mọ ìwọ náà mọ bẹ̀ náà. Ọ̀rọ̀ spiritually náà lẹ́yìn náà máa ń bá lọ sọ́dọ̀ àfà. So spiritually ni ẹ máa ń bá lọ. So àfà tí wọ́n bá dẹ̀ bá tán gbé ọ̀rọ̀ spiritual lọ sọ́dọ̀ ẹ̀, èyí tó náà gbọ́dọ̀ ṣe ni pé ókè o, ayé Al-Kùránì rèé o, àdìsí ànábì rèé o, èyí tá a máa kà nígbà tí ìṣòro bá dé, ní tó yẹ kó fún nìyẹn. Òun ò wá ní ṣe bẹ́ẹ̀, yóò gbé kíní kan lúbúlúbú kan lé ẹ lọ́wọ́, yóò gbé kan yóò ní ọmọ fìwẹ̀, yóò gbé àgbé kan yóò ní ọlọ sómọ́bì kan, ìwọ náà ó wà gbà yẹ lọ́wọ́ ẹ̀. Ṣèbí ìwọ náà mọ̀ pé àwọn aláwo ni wọ́n ń ṣe yẹ, ìwọ náà mọ̀ ṣé àáfà, ṣèbí tírà Ọlọ́run ló yẹ kó kà fún ẹ. Jàmáà mùsùlùmí, àwọn eléyìí wọn èé ṣe àáfà dáadáa, àwọn tí wọ́n ń ba àlùkìyámọ̀ èèyàn jẹ́ ni o. Náà àyà síbẹ̀ ni
àwọn tí wọ́n ìpín kan nìyẹn nínú àwọn tí wọ́n ṣe kí ni o tí wọ́n ń sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run. Ṣùgbọ́n bí tá a ti ń bọ̀ gangan ni manda ila takimi goyri lai ta'ala wa rasuli, àwọn tí wọ́n ń pèpè lọ síbi pé ká wá dájọ́ kúrò lọ́dọ̀ Ọlọ́run ká lọ sọ́dọ̀ ẹlòmíì, ká lọ sọ́dọ̀ ẹlòmíì tí kì í sọ Ọlọ́run, ibẹ̀ ni ká wá dájọ́ wọn lọ. Ibẹ̀ ni ọ̀rọ̀ tí wọ́n bá sọ tó takò tọ́lọ̀ ìyẹn ni ká máa fi ṣègbésí ayé wa. Gbogbo àwọn tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ ni wọn èsì àfáàrí o. Irú ẹ̀ ní gbogbo àwọn àfáà náà, àwọn ẹyẹ náà fọ́ọ̀lì sínú ẹ̀, àwọn tó ṣe yí pé wọ́n ń kó àwọn èèyàn kúrò ní ọ̀dọ̀ Ọlọ́run. Ní tọ́lọ̀ wọn bá àlékè ọlá sí ilé ìwọ̀ ni wọ́n pe àwọn èèyàn lọ síbẹ̀, àwọn náà wọ́n gbogbo wọn yẹn ni wọ́n fọ́ọ̀lù síbẹ̀ o. Torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam má bá kọ ọ̀rọ̀ ànábì fún ẹ ó ti tú ẹ̀. Ṣùgbọ́n àwọn eléyìí wọ́n ń wádàjọ́ lọ sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sọ́dọ̀ Ọlọ́run, wọ́n sì ń wádàjọ́ lọ sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sọ́dọ̀ ànábì. Fàkọ̀dé tààrọ̀ kà máa já àbíhì rọ̀ṣúùlù sallallahu alaihi wasallam wàrọ́gìbà ánìhù, wọ́n ti pa ntànábì mú wá, wọ́n pa tì, wọ́n sì gùn rí kú òun bẹ́ẹ̀. wájà ńlá lílá ìṣẹ̀rí káńfì tọ́ à, wọ́n wá bá ẹlòmíì, wọ́n bọ́ lọ́wọ́ bá wórogún níbi tí wọ́n máa tẹ̀lé. Ìyọ̀yẹ́ ni pé tọ́lọ́wọ́n bá wọn tẹ̀lé tọ́lọ́wọ́n bá mọ́, ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá wọn ò gbọ́ mọ́, ẹlòmíì ni wọ́n ń tẹ̀lé. Ìyí tí wọ́n sì ń tẹ̀lé tẹlòmíì kọ́ láfàmọ́já àbí ìrọ̀sù, ó yapa ó ta ko ntànábì mú wa. Fíìmà amarahu Allahu ta'ala, níbi tọ́lọ́wọ́n bá àlékí ọlá tó pa ànábì láṣẹ tànábì mú wa. Ìyí tí àwọn ẹ̀yẹ ń ṣe ó ta ko, wọ́n wá pèpè lọ́bẹ̀, ìwọ náà tó wá ń dá wọn lóhùn. So Ọlọ́run bá àlékí ọlá ó ní wàá ní ikún bainahum, ìwà ànábì máa dájọ́ láàrin àwọn èèyàn bí máa anzalallah, pẹ̀lú tọ́lọ́run bá sọ̀kalẹ̀. Wala tattabi' ahwa'ahum, má tẹ̀lé fẹ́ẹ́nu wọn o. Wahdharuhum, tí máa ṣọ́ra fún wọn. An yaftinuka an ba'di ma anzalallahu ilayka, kí wọ́n má lọ ṣe fìtí, wọ́n má lọ kó wàhálà báyìí tó fi wá ní rójú ráyè tọ́lọ́run bá sọ̀kalẹ̀ fún ẹ mọ́. So tí wọ́n fi gbé wàhálà bẹ́ẹ̀ kúrò níbi tọ́lọ́run bá sọ̀kalẹ̀ fún ẹ. So ìtọ́lọ́run bá sọ̀kalẹ̀ fún ẹ yẹn ni kí wọ́n máa lò, ní kó máa fi ṣègbésí ayé rẹ, ní kó sì máa ké fún wọn kí wọ́n máa lò láti fi ṣègbésí ayé wọn. Ọlọ́run ní fàlà wa rabbuka la yu'minun, wọn ò ní gbàgbọ́ hatta yuhakkimuka fima shajara bainahum, tí wọn ò jíṣẹ́ Ọlọ́run ọba tó fi dájọ́ ìyìn tó ń ṣẹlẹ̀ láàrin wọn sí ìyìn tó ń ṣẹlẹ̀ láàrin wọn. So thumma la yajidu fi anfusihim harajan, wọn ò ní rí wàhálà kankan lẹ́mìí wọn, wọn ò ní kò sínú kankan lẹ́mìí wọn. Mimma qada ìta, níbi tí wà nábì bá dá lẹ́jọ́. Wa yusallimu taslima, so wọ́n sì kí wọn ní kíkí ọlá. So wọ́n máa kí wa yusallimu taslima, wọ́n máa kí ní kíkí ọlá. So eléyìí nínú sọ́tún nìsà ayat 65, ó túmọ̀ sí wípé ẹni tó bá jẹ́ mùsùlùmí ó ní kọ́lọ́fín sí ìtànàbí bá sọ. Òun ló fi jẹ́ pé fàmọ́ni kọ́lá fàmọ́ amara Allahu bihi rasul, ẹni tó bá ti lè yapa tọ́lọ́wọ́n bá pa ànábì láṣẹ. So pé ìtọ́lọ́wọ́n bá pa ànábì láṣẹ pé kó fi wá dájọ́ fáwọn èèyàn tó wá lọ ń dájọ́ láàrin àwọn èèyàn yàtọ̀ sí tọ́lọ́wọ́n bá àlékè ọlá sọ̀kalẹ̀. So àbí ó lọ ń tẹ̀lé ìfẹ́ inú ara rẹ̀, irú ẹni bẹ́ẹ̀ fàkọ̀dé kọ́lá a ríbukọ́tà ìsìláàmì wàlì ìmáàni min unukihi. Fàkọ̀dé kọ́lá a ríbukọ́tà ìsìláàmì wàlì ìmáàni min unukihi. Irú ẹni bẹ́ẹ̀ ó ti yọ okùn ìsìláàmù àti ìmáàni kúrò lọ́rùn ara rẹ̀. Gbogbo ẹni tó bá ti lè ṣe kíni o, tó bá ti lè máa tẹ̀lé fẹ́ẹ́nu, tó sì kúrò níbi tọ́lọ́run bá pa ànábì láṣẹ pé kó wá fi dájọ́, tó wà ń lọ dájọ́ tara rẹ̀, tó jẹ́ pé ìgbésí ayé tara rẹ̀ ó kàn ń ṣe bó ṣe wù ni, kò wo pé kí lọ́lọ́run sọ mọ́, kí lànábì sọ mọ́, báwọn ayé ṣe ń ṣe lókù tó ń ṣe, báwọn ayé ṣe ń ṣe ní ìjáde, báyé ṣe ń ṣe ní ìjáde, àwọn ò ní kọ̀yìn síbi táyé kọjú sí. Àwọn ọ̀rọ̀ bú, subhanallah. So kò ló ń tálùkùránì mú wá mọ́, kò ló ń tànábì sàṣẹ́là mú wá tí wọ́n ní ká wá fi ṣègbésí ayé wa. Irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n ní okùn ìsìláàmù wọ́n ti yọ kúrò lọ́rùn ara wọn, okùn ìmán wọ́n ti yọ kúrò lára ara wọn. Wà ń záàmọ́ ànàwò mu'min, kódà
kó rò pé mùmínì lòun kì í ṣe mùmínì kankan, ó kàn tanra ẹ̀ jẹ ni. Kódà kó rò pa àfa lòun, kódà kó mọ̀ mí títí, irọ́ lásán ni. So irọ́ lásán ni. Torí pé kí ni o, ìmánì wọn ó ti bàjẹ́. Torí ẹ̀ lọ́lọ́run sọ pé yaz'umuna, ṣe yaz'umuna tó ń bẹ́ẹ̀ tọ́lọ́run bá sọ yẹ pé alam tara ila alladhina yaz'umuna annahum amanu bima unzila. Ìtumọ̀ ẹ̀ ni pé wọn gbọ́ lọ́wọ́n bá gbọ́, wọn gbà Al-Qur'ani gbọ́, wọn gbà Nábì gbọ́, wọn yẹ ṣe mùmínì. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Torí pé yaz'umuna yẹ ó ti nàfà ìmánì wọn, ó ti negate ìmánì tí wọ́n ní. Yaz'umuna wọ́n ń rò pé, ìtumọ̀ ẹni pé wọ́n ń rò bẹ́ẹ̀ ni, wọn ò kì í ṣe, wọ́n rò pé mùmínì làwọn ni, wọ́n ẹ ṣe mùmínì. Wọ́n rò pé àwọn gbọ́ lọ́wọ́n bá gbọ́ ni, wọn ò gbọ́ lọ́wọ́n bá gbọ́. Wọ́n rò pé àwọn gbà Nábì gbọ́ ni, wọn ò gbà Nábì gbọ́. Wọ́n ń claim pé àwọn jẹ́ mùsùlùmí ni, wọ́n ẹ ṣe mùsùlùmí. Ó ní yaz'umuna tọ́lọ́wọ́n bá sọ yẹ. Ìlọ́lọ́run fi sọ fún wa Nábì pé alam tara ila alladhina, ó rí ni àwọn ẹni tí wọ́n sọ pé àwọn èèyàn kan tí wọ́n ṣe pé kí ni yaz'umuna annahum amanu bima unzila ilayk. Allahu akbar. So tí wọ́n rò pé àwọn nígbàgbọ́ sí nǹkan tọ́lọ́run bá sọ̀kalẹ̀ fún wa Nábì wa Muhammad sallallahu alaihi wasallam. So torí ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni wípé ìyìn tí wọ́n ń sọ yẹ, tí wọ́n sọ pé àwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ yẹ, irọ́ ni wọ́n ń pa. So irọ́ ni wọ́n ń pa. Torí pé Ọlọ́run bá ní wà kọ́dí umiru anyẹ́kí fòrú bì yìí. Torí ní ta ní kí wọ́n takò, ní ta ní kí wọ́n mọ̀ ṣe, òun ni wọ́n ṣe. So àwọn ẹ̀yẹ ò gbà wá gbọ́. Torí pé lè anna lè kúfùrọ̀ bí tọ́gùtì rúkínú tawhid. So torí pé ìṣe kúfùrù sí tọ́gùt orígun tawhid, orígun kan ni nínú orígun tawhid, orígun kan ni. Ìyá Ọlọ́run bá sọ pé faman yakfur bit-taguti, faman yakfur bit-taguti wa yu'min billahi. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe kúfùrù sí tọ̀gùt tó nígbàgbọ́ sọ́lọ́run, faqad istamsaka bil urwatil wuthqa la infisama laha. Irú ẹni bẹ́ẹ̀ ti di okùn tó yí tí ò lè já, ó ti dì mú. Ìyẹn ni pé tó bá ṣe kúfùrù sí tọ̀gùt, àwọn ò wá ṣe kúfùrù sí tọ̀gùt nípa wípé yatahakamuna ila tọ̀gùt, ọ̀dọ̀ tọ̀gùt gangan làwọn ti ń wádàjọ́. Ìwádàjọ́ wọn ni wọ́n ṣe ń pè yín pé ẹ wá lórí ẹ wá mọ́ ṣoògùn, ogun abẹ́nú gọ̀ǹgọ̀. Kò sẹ́nìkan tó pèyàn lọ́bẹ̀ tó ju ṣàìtọ́ni lọ. Ẹ wá máa tẹ iye ẹ̀pẹ̀. Kò sẹ́nìkan tó pèyàn lọ́bẹ̀ ju ṣàìtọ́ni lọ. Ẹ wá máa ṣe jálàbí. Kẹ́ máa gún orí gbogbo ẹ̀, kẹ́ máa ṣoògùn fáwọn èèyàn káàkiri, kẹ́ máa ṣe dàbáàrà. Kò sí nǹkan tó pè wọ́n lọ ọbẹ̀ tó ju ṣàìtọ́ni lọ, tó ju tọ̀gùtù lọ. Yatahakamuna ila tọ̀gùtù. Ànábì ò ṣerú ẹ̀, àwọn sàábì ò ṣerú ẹ̀. Mùsùlùmí sì ni wọ́n. Ṣé mùsùlùmí tí a jẹ́ pé mùsùlùmí tí wá yàtọ̀, so ẹ kàn jẹ́ mùsùlùmí lásán ni. yaz'umuna annahum amanu bima unzila ilayk. Ìzúmọ̀ ẹni tó mọ̀ tọ́lọ́wọ́n bá ń sọ nìyẹn pé wọ́n rò pé àwọn gba nǹkan tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam bọ̀. So jàmáà mùsùlùmí, Ọlọ́wọ́ ni wà yùrídù ṣàìtọ́nù àyùdílàhùn dalalan ba'ida. Ṣàìtọ́nù sì fẹ́ láti ṣì wọ́n lọ́nà nísìnà tó jìnà. Torí ẹ̀ èyí ni ó fi yé wa ibi àyà yìí, ó ń jẹ́ kó yé wa pé anna tahakuma ila tọ̀gùtì mimma ya'muru bihi ṣàìtọ́nù wa yuzayyinuhu liman ata'ahu. Ẹ̀rí àtàhákùmí máa wádàjọ́ lọ sọ́dọ̀ tọ̀gùt nínú àwọn nǹkan tí ṣàìtọ́nù ń pàṣẹ rẹ̀ ni, tó sì ń ṣe lọ́ṣọ̀ọ́ fún gbogbo ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé. So bákan náà Ọlọ́run bá ṣàlàyé fún wa pé ẹ̀rí eléyìí nínú àwọn nǹkan tí ṣàìtọ́nù fi ń sọ àwọn èèyàn tó sọnù nù ni. So torí ẹ̀ jàmáà mùsùlùmí a gbọ́dọ̀ jìnnà sí o. Gbogbo ètò ìgbésí ayé wa máa wá ìdájọ́ rẹ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá, máa wá ìdájọ́ rẹ̀ lọ́sọ́dọ̀ tọ̀gùt. Ìfẹ́ inú ara rẹ̀ má fi ṣètò ìgbésí ayé rẹ̀. Ntọ́lọ́run bá sọ, ntànàbì sọ ni kó má fi ṣètò ìgbésí ayé rẹ̀. Ìtẹ́nìkan sọ tó takò tọ́lọ́run, tó takò tànàbì, má fi ṣètò ìgbésí ayé rẹ̀. Eléyìí ni ó fi mú wa tí a fi bọ́ kúrò ní ọ̀dọ̀ àwọn ẹni báyìí. Jàmáà mùsùlùmí, Ọlọ́run ọba àlékiọlá ó ti jẹ́ kó yé wa, àwa náà sì mọ̀ ọ̀rọ̀ tí ò rújú rárá. Òun ni eléyìí tí ó yẹ kí ó yé gbogbo àwọn tí wọ́n bá jẹ́ mùsùlùmí wípé ẹ̀rí. So a gbọ́dọ̀ lògbésí ayé wa ní ìlògbésí ayé tí ó ṣe déédéé, tí ó níbàámu tí báwọn sàbí Ànábì wa Muhammad bí wọ́n ṣe lògbésí ayé wọn nípa ìtẹ̀lé tọlọ́hun.
wọ́n ti lògbésí ayé wọn nígbà ìtẹ̀lé ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. torí pé tí ẹ bá ronú sí i tó ń ṣẹlẹ̀ láyé á rí wípé orí ilẹ̀ ò lè dá sábàbí torí ilẹ̀ ó fi dá òun náà ni ìní ìgbàgbọ́ sí ọ̀kan ṣoṣo ọlọ́run ọba àlékè ọlá ìyẹn ni ká sí ọlọ́run ọba láṣo ká sì máa jọ́sìn fún ká sì máa tẹ̀lé àṣẹ rẹ̀ ká sì máa tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. torí pé gbogbo tó ń jẹ́ aburú láyé gbogbo fìtínà láyé gbogbo aburú láyé gbogbo àdánwò burú láyé òun náà ni kò síbi kan tó ti ṣẹlẹ̀ ju pé ibi yíyapa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni ibi ìpèpè lọ síbi ọ̀dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́run ọba àlékè ọlá òun ni. yóò sì yé wa wípé ìmọ̀ wádàjọ́ lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ nínú àwọn nǹkan tó tóbi jù tó ń ba orí ilẹ̀ jẹ́ ni nínú àwọn ẹ̀ṣẹ̀. so orí ilẹ̀ ò lè dá àyàfi pẹ̀lú mímáa lò dájọ́ ní tírà ọlọ́run ọba àti súnà nẹ́bí sallallahu alaihi wasallam. so orí ilẹ̀ ó dá nípa wípé ìwọ ń lo tó ń bẹ́ẹ̀ inú àlùkùránì ló fi ń ṣètò ìgbésí ayé rẹ̀ èmi ń lo tó ń bẹ́ẹ̀ inú àlùkùránì ló fi ń ṣètò ìgbésí ayé wa. bí wọn ò bá tiẹ̀ tí ì lò ní òkè tó lórí kan ò tí ì lò tí wọ́n bá ti ń lò wọ́n jẹ́ mùsùlùmí èmi jẹ́ mùsùlùmí èmi ń lo gbogbo tó ń bẹ́ẹ̀ inú àlùkùránì láti fi ṣètò ìgbésí ayé mi ìwọ náà ń lo tó ń bẹ́ẹ̀ inú àlùkùránì láti fi ṣètò ìgbésí ayé rẹ̀. so ó rí i pé orílẹ̀-èdè ó padà di tí ó máa lo ṣẹ̀ríà ìsìláàmù náà ni. so àtọ̀dún ẹnì kọ̀ọ̀kan wa láti gbé torí ẹ̀ ìmọ̀ wa lò dájọ́ tó yàtọ̀ sí tọ̀dọ̀ ọlọ́run ọba tòjíṣẹ́ rẹ̀ nínú àwọn kan tó tóbi jù tó ń balẹ̀ ọlọ́run ọba jẹ́ ni o. so ilé ayé ò lè dá àfi ká padà síbi mímáa lo ìdájọ́ tọlọ́run àti tànábì wa Muhammad sallallahu alaihi wasallam ká máa fi ṣètò ìgbésí ayé wa eléyìí sì ní ọ̀nà mùmìnì tọ́lọ́run bá àlékè ọlá sọ pé wà máa ń yùṣá kíkì rọ̀ṣùl wà máa ń yùṣá kíkì rọ̀ṣùl gbogbo ẹnikẹ́ni tó bá lọ takò ànábì mímbàdì máa tabayyana láwùlì húdà lẹ́yìn ìgbà tí òdodo ti hàn sí tó ti máa lò Kùránì tó náà mọ̀ pé tọ́lọ́run sọ ní tànábì sọ ní tó wá rí nǹkan míì tó against ẹ̀ tó wáyé pé tó against tọ́lọ́run bá sọ ló ń tẹ̀lé tó against tànábì sọ ló ń tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ní wàyẹ̀ tẹ́bí ìgò ìrọ̀sẹ̀ bí ìlì mòmìnì ni ó tọ́jú ọ̀nà míì tó yàtọ̀ sójú ọ̀nà àwọn sàábé nùwàlí ìmọ̀tàwálá irú ẹni bẹ́ẹ̀ á dojú rẹ̀ kọ́ tó dojú ara rẹ̀ kọ́ ní tó dojú ara rẹ̀ kọ́ náà ní pé òun ò fẹ́ tẹ̀lé tọ́lọ́run òun ò fẹ́ tẹ̀lé tànábì níbẹ̀ yẹ ìyá wa dojú ẹ̀kọ́ tó dojú ara ẹ̀kọ́ yẹ wanuslihi jahannama tó bá ti kú tó dọjọ́ gbẹ̀dẹ̀ àkíyàmọ̀ inú náà jahannama láàfi wọ̀ wàsá àti masira eléyìí mọ̀ burú ní àpadà sí kọ́lọ́run bá kúmọ̀ sí wálẹ̀ tí ó wọ jahannama o. so jàmáà mùsùlùmí ọlọ́run ní afa okimali jahiliyyati yabghun ṣé ìdájọ́ ìgbà ìmọ̀kan lẹ̀ ń wá ni nígbà tí Islam ò tí ì dé ṣé ìdájọ́ ìgbà náà ni tí wọ́n ń sa ayé báṣubàṣu tí wọ́n ń lò gbèsè ayé bó ṣe wù wọ́n ṣé bẹ́ẹ̀ lẹ́yìn náà ṣe fẹ́ máa ṣe ìgbésí ayé yín báyìí. wọ́n mọ̀ ní ahsanu minallahi hukman talent tó dáa jù nídàájọ́ tó dọ́lọ́wọ́n ọba lọ lìkọ́mì yuqinun fún gbogbo àwọn ẹni tí wọ́n ní àmọ̀dájú. so torí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti lè jáde kúrò níbi ìmọ̀ olùdájọ́ ọlọ́run ọba láti fi ṣètò ìgbésí ayé rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti sórí ibú o ọlọ́run ọba àlékè ọlá má jẹ́ kí a sórí ibú. bákan náà àwọn àfáà yìí tí wọ́n sì ń pe àwọn èèyàn kúrò níbi kí wọ́n máa lò dájọ́ ọlọ́run torí pé wọ́n ń pe àwọn èèyàn wọ́n wà ń lọ gbé òfin tọ̀dọ̀ wọn kalẹ̀ so ni wọ́n fi sọ pé káwọn èèyàn máa ṣe nǹkan tí yóò pílíìsì tiwọn táwọn ó rówó ń bẹ̀ ibẹ̀ náà ń pa àwọn èèyàn lọ torí owó táwọn ó rí ń bẹ̀ yẹ wọ́n ń ba ìgbésí ayé àwọn èèyàn jẹ́ wọ́n ń ba tàwíìdì wọn jẹ́ so jàmáà mùsùlùmí irú àwọn bẹ́ẹ̀ ẹ má dá wọn lóhùn o so ẹ má dá wọn lóhùn so ìjà wa àti wọn kò lè parí tálùkì àmọ́ ọlọ́run ó fi dé àfi tí wọ́n bá jáwọ́ kúrò níbi iran dandan eléyìí tí wọ́n ń ṣe tí wọ́n sì jáwọ́ kúrò níbi aburú tí wọ́n ń ṣe tí wọ́n sì tún àwọn ọ̀rọ̀ ọbú tí wọ́n ti sọ kalẹ̀ tí wọ́n sì tún ṣe nígbà yẹn ni àárín wa lè lálàáfíà o ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ so kí la fẹ́ mọ bára wa sí so ìṣọ̀kan irú èwo nìyẹn ìyí tó ń jẹ́ ṣọ̀kan ni kí gbogbo wa padà lọ sọ́dọ̀ ọlọ́run ká padà àwọn àrìn tá à ń rìn tí ò bá tọ́lọ́wọ́n bá mu ká kú òun bẹ̀ ìrìn tá à ń rìn tí ò bá tàná bí mu ká kú òun bẹ̀ ká wá ṣe kí ni o ká wá di okun ọlọ́run ọba mú tí ṣe alukur'an ká di okun ọlọ́run ọba mú tí ṣe sunna nabi sallallahu alaihi wasallam ká wá papọ̀ ń bẹ̀ ibẹ̀ láti lè ṣọ̀kan ẹyọ kan
ṣùgbọ́n ibi pé ìwọ ń ṣe tí ò dáa tó takò tọ́lọ́ òun ṣe tó takò tànábì wà ní ẹ̀sájà á máa wò yẹ ẹ̀sájà á dúró sórí ẹ̀já gbogbo yẹlẹ̀ ọlọ́run ni ó dájọ́ ẹ̀já máa bára wa ṣe dáadáa irọ́ ni ẹ̀kan tanra yín jẹ ni àbáṣe wo lẹ fẹ́ bára yín sí kò lè ṣeé ṣe láéláé kí ló jẹ́ káwọn sàábé níṣọ̀kan kí ló jẹ́ kán ni torí pé wọ́n dúró síbì kan náà wọ́n dúró sí orí Al-Qur'ani wa Sunnah iná fi ṣètò gbésí ayé wọn ìṣọ̀kan ṣe wà kí làwọn òfin níṣọ̀kan máa nísìn torí pé àwọn ò dúró sórí Al-Qur'ani wa Sunnah àwọn báwọn kan bá dúró pé Al-Qur'ani sọ tí Sunnah sọ àwọn kan sì máa gbógun ti wà pé rárá o ẹ̀dá kò bóun ìṣọ̀kan ṣe wá fẹ́ wà ibi tí ìṣọ̀kan sì wà òun ni wípé ẹ di okùn Ọlọ́run ọba mú sisi tọ́lọ́run ọba àlékè ọlápàṣẹ rẹ̀ nìyẹn Ọlọ́run ni wala tafarraqu ẹ má pín yẹ́lẹyẹ̀lẹ o ẹ di okùn Ọlọ́run ọba mú sisi ẹ má pín yẹ́lẹyẹ̀lẹ so àwọn tí wọ́n wá tẹ̀lé súnà tí wọ́n dúró síbi tánàbí dúró sí tí wọ́n lò dájọ́ Al-Qur'an tí wọ́n lò dájọ́ súnà láti fi ṣètò gbésí ayé wọn àwọn ni wọ́n pín yẹ́lẹyẹ̀lẹ àwọn ni wọ́n kú so àwọn ni wọ́n lọ bá tí wọ́n bá kú sórí rẹ̀ àwọn ni wọ́n lọ báyà wọn ní ọ̀dọ̀ Ọlọ́run ọba àlekèọlá so jàmá mùsùlùmí eléyìí ní tí ó gbọ́dọ̀ yé wa ni tí a sì gbọ́dọ̀ mọ̀ wípé ẹ̀rí àwọn àyà yìí nípa àwọn tí ní o àwọn mùṣírìkù àwọn mùnàfíkìn ni ló fi ṣẹlẹ̀ o so tó bá rí bẹ́ẹ̀ ó ń túmọ̀ sí wípé so mùsùlùmí sọ́ra rẹ kó má di mùnàfíkì ó ní di mùnàfíkì nípa wípé ó máa tẹ̀lé gbogbo ọ̀rọ̀ Ọlọ́run ọba ìtàlùkùránì sọ ìtọ́lọ́run sọ tí ànábì sàrásẹ́là mú sọ ìlú ó máa fi tòtò gbésí ayé rẹ eléyìí ni ò ní jẹ́ kó o di mùnàfíkì o tí ò ní jẹ́ kó o di mùnàfíkì nìyẹn so tó bá rí bẹ́ẹ̀ ká lè bá a mọ̀ bí ó ṣe ní agbára tó so a rí i pé kìí ṣe nǹkan kékeré rárá bí ti wulẹ̀ kó mọ so anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní la yu'minu ahadukum ẹnìkan nínú yín kò tí ì jẹ́ mùmínì hatta yakuna hawahu taba'an lima jitu bihi tí ó fi ìfẹ́ inú rẹ̀ tẹ̀lé tèmi ànábì mú wá ọ̀rọ̀ pé à ń tẹ̀lé ànábì kìí ṣe pé ọ̀rọ̀ pé ibi ákírọ̀ nìkan gbogbo tánàbí ń sọ fún wa pé báyìí ni a ti gbọ́dọ̀ ṣe láyé o bá ti gbọ́dọ̀ ṣe ni o bá ti gbọ́dọ̀ ṣe ni bá ti gbogbo àwọn àkànbáàrù yẹ pátápátá gbogbo ẹ̀ pátápátá la gbọ́dọ̀ tẹ̀lé gbogbo àwọn àṣẹ tó pa wá pé eléyìí ní ká ẹ ṣe o eléyìí ní ẹ fílẹ̀ o eléyìí ní ká ẹ ṣe o eléyìí gbogbo ẹ̀ la gbọ́dọ̀ tẹ̀lé ìyẹn la fi ń jẹ́ pé ẹni tó fi so ṣùgbọ́n ẹni tó ń bẹ́nu tiwa là ń tẹ̀lé ẹlòmíì gan náà mọ súnà ṣùgbọ́n ó sì mọ àlùkùránì ó sì gbọ́ kíní ṣùgbọ́n àti máa tẹ̀lé láti lò yẹ ò ní problem kẹ tó kó tìbí kan gan ó ti mọ̀ kẹ tó sọ pé yìí báyìí ó ti mọ̀ kẹ tó sọ àdìsí báyìí ó ti mọ̀ ṣùgbọ́n so irú àwọn ìyẹn ni wọ́n ń pè ní àwọn ulul ma'rifa wọ́n mọ̀ ṣùgbọ́n kí wọ́n practice al-amalu wa tatbiq kí wọ́n lò kí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú tó ń bẹ́ẹ̀ yẹ so tó yẹ pé àwọn sàábì ànábì sallallahu alaihi wasallam àwọn ń practice tó ń bẹ́ẹ̀ ní alukurani gangan níwà ni wọ́n ń practice ọ̀rọ̀ ànábì gangan níwà ni so ìyẹn ni pé wọ́n ń lò kì í ṣe pé wọ́n kàn ń kà lásán so ìyá ànábì sallallahu alaihi wasallam wọ́n ní la yu'minu ahadukum ẹnìkan nínú yín ò tí ì jẹ́ mùmínì o hatta yakuna hawahu taba'an lima jitu bihi títí tí yóò fi fìfẹ́ ẹnu rẹ̀ tẹ̀lé ntẹ́mi ànábì ní tí mo mú wá tó bá rí bẹ́ẹ̀ ìyẹn lọ́wọ́ bá àlékè ọlá sọ pé fala wa rabbika mo fọlọ́wọ́ bá rẹ búra la yu'minun wọn ò ní gbàgbọ́ la yu'minun wọn ò ní gbàgbọ́ hatta yuhakkimuka fima shajara bainahum títí tí wà nábì tó fi dájọ́ àìgbọ́ra ẹni yé tí ń bẹ láàrin wọn so wa ma kana li mu'minin wala mu'minatin ọlọ́run tó sọ láàyè míì pé so ó túmọ̀ sí pé tí wọn ò bá tí ì tẹ̀lé ìdájọ́ ànábì láàrin wọn ò tí ì di onígbàgbọ́ òdodo ìtumọ̀ ni pé fala wa rabbika la yu'minun wọn ò tí ì lè jẹ́ mùmínì hatta yuhakkimuka fima shajara bainahum tó fi dájọ́ àti wọ́n fi wá máa tẹ̀lé ìdájọ́ rẹ̀
nígbà tí wọ́n bá dájọ́ tí wọ́n bá wá sí kankan nu wọn tí wọ́n tẹ̀lé gbogbo ìyẹn ni pé gbogbo tí wà nábì sọ tó ṣàlàyé ni wọ́n wá ń lò tí wọ́n fi ń ṣègbésí ayé wọn tí ò sí kọ́lọ́fín kankan sí tí wọn ò máa sọ pé eléyìí le eléyìí nígbà ayé ànábì ni eléyìí àwọn ayé ọ̀dọ̀ àwọn sàábẹ́ nìyẹn ayé tá a wà ń sìn ayé kọ̀ǹpútà ni ayé ìsìn ti yàtọ̀ àlẹ́ ṣe gbogbo ìyẹn tí wọn ò máa ṣe gbogbo kàntàkàntà bẹ́yẹ nígbà yẹ ni wọ́n ṣe kí ni o ni wọ́n tó jẹ́ mùmínì òdodo ìyẹn ni pé wọ́n ti fìfẹ́ inú wọn kalẹ̀ wọ́n wá fìfẹ́ inú wọn wọ́n fi tẹ̀lé ìta ànábì sallallahu alaihi wasallam ìtò mú wa ó ní pọ̀ pé wọ́n gbọ́lá fún ọ̀rọ̀ ànábì lórí ìfẹ́ inú wọn so in tó ṣẹlẹ̀ sáwọn sàábé tí wọ́n fi soríire nìyẹn so báwa náà bá fẹ́ soríire lẹ́nì ọ̀rọ̀ tọlọ́run ọ̀rọ̀ ànábì àwọn lágbọ́lá fún lórí ìfẹ́ inú wa ọ̀rọ̀ ti fẹ́ inú wa á pàtì so ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì lágbọ́lá fún lórí ọ̀rọ̀ ẹnikẹ́ni gbogbo tẹ́nikẹ́ni bá lè sọ àti gbogbo táwọn ayé kan bá lè máa sọ so kò kàn wá lópin ìgbà táwa bá ti tó bá ti jẹ́ pé tí wọ́n sọ ó tako tó yẹ ọlọ́run mọ́ àtànàbí wa sọ yìí tọ́lọ́ mú àtànàbí wa làwọn ó ṣe orí ẹ̀ láti takú sí ní láfi ṣètò gbésí ayé wa eléyìí ni ó jẹ́ kárí ọwọ́ mu náà láfi ju àwọn sọ̀hábà torí ẹ̀ ọlọ́run ní fàyín lam yastajibu lak tí wọn ò bá dáwọ́ ànábì lò fa'lam lọ́mọ pé annama yattabi'una ahwa'ahum lọ́mọ pé fẹ́ẹ́nu ara wọn ni wọ́n ń tẹ̀lé o kò sí sáà nìkankan tí ó tẹ̀lé fẹ́ẹ́nu tó ju ẹni tó ti sọnù lọ so jàmáà mùsùlùmí ó túmọ̀ sí wípé àwọn nǹkan yìí ó ní ọ̀rọ̀ yìí ó yanjú gbogbo ọ̀rọ̀ pátápátá so tó bá rí bẹ́ẹ̀ ihun tí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ ni pé ètò ìgbésí ayé rẹ o gbọ́dọ̀ ṣe kíni o gbọ́dọ̀ lò láti fi tẹ̀lé ìlànà tọlọ́run ọba ni o kì í ṣe pé mọ́sálásí nìkan àbí táwọn ẹ̀ bá dé nìkan àbí inú Ramadan nìkan àbí àsìkò hajj nìkan láìsẹ̀ wàá mẹ́ẹ̀ ní mùsùlùmí o n ló yẹ̀sẹ̀ wàá máa lo àwọn nǹkan tí Ọlọ́run sọ rárá o gbogbo ààyè gbogbo ìgbésí ayé ẹ̀ pátápátá ńlọ máa lò ọjà kan ló fẹ́ tà ni bísínẹ́sì kan ló fẹ́ ṣe ni o gbọ́dọ̀ kọ́kọ́ wò pé ṣé ó bá ìsìláàmù lọ ṣé ìsìláàmù tó faramọ́ ṣé ìsìláàmù ò faramọ́ tí ìsìláàmù bá ti faramọ́ kò sí owó tó lè rí ń bẹ̀ o ò ní ṣe náà ni so eléyìí ló ń jẹ́ ìsìláàmù gidi eléyìí ló ń jẹ́ ìsìláàmù tòótọ́ o ìyẹn ni ò ní jẹ́ kéèyàn wá jẹ́ mọ̀náfìkì nígbà pé èèyàn máa lò dájú ànábì kìí ṣe nǹkan kékeré o àwọn àyà sọ̀kalẹ̀ àyà tó sọ̀kalẹ̀ yìí wọ́n fún wa ní àwọn ẹ̀gbà wá tí wọ́n sọ pé ó ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn kan wọ́n ní àyà yìí ó ṣẹlẹ̀ nípa àwọn èèyàn méjì kan tí wọ́n bára wọn jà ìkan náà àwọn méjèèjì wá sọ pé ẹ jẹ́ ká péjọ lọ sọ́dọ̀ ànábì ìkejì wá sọ pé ara o ọ̀dọ̀ Káàbù bun al-Ashraf ibẹ̀ ni ẹja Káàbù bun al-Ashraf ọ̀tá ànábì sí ni so ọ̀tá ànábì ọ̀tá mùsùlùmí ni so débi wípé kódà ànábì ànáùsì pé kí wọ́n pa Káàbù bun al-Ashraf wọ́n padà pa náà ni so ọ̀tá ànábì ni ọ̀tá gbogbo mùsùlùmí ni èèyàn bú ni so ìkejì wá ní ẹja kẹjọ lọ sọ́dọ̀ yẹ so thumma tààrọ̀ fáhà ìlà Umar lẹ́yìn ìwà àgbà náà wọ́n wá ṣẹ̀ṣẹ̀ kó ẹjọ́ lọ sọ́dọ̀ Umar ibn al-Khattab gbàtà wá lọ́dọ̀ Umar ibn al-Khattab wọ́n wá sọ fún ẹnìkan nù wọ́n wá ń sọ in tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì fún Umar ibn al-Khattab pé ìgbà tí ìjà ìṣẹlẹ̀ ìkejì ni ó tiẹ̀ ní ọ̀dọ̀ Káàbù bun al-Ashraf ní àmọ́ kẹjọ lọ èmi wá sọ pé ọ̀dọ̀ ànábì ni ká kó lọ o so ìgbà tí ọ̀rọ̀ wá sáà ṣe kíní láti wá sáà yanjú ẹ̀ pé ká kó wá sọ́dọ̀ wọ Umar fàkọ́ọ́lá lílẹ̀ ní ìlàmù yẹ́rìdọ̀ bí Rasulillahi sallallahu alaihi wasallam kí ni Umar ṣe Umar ní wọ́n wá ń dojúkọ ẹni tí ò yọnu sí ẹni tí nígbà tí wọ́n sọ pé ẹjẹ́ akẹ́jọ́ lọ́dọ̀ ànábì àwọn méjèèjì mùsùlùmí ni wọ́n bá ẹni tí ò wá yọnu sí pé kí wọ́n kó ẹjọ́ lọ sọ́dọ̀ ànábì Umar wá dojúkọ ipe àkàdá àlìkà ṣé bọ́dọ̀ ṣe rí nìyẹn kọ́là náà ó ní bẹ́ẹ̀ ni kí ni Umaru ṣe fàdọ̀rọ̀bà obì ṣe ìfi fakọ̀tàlàhù Umaru pa ni ó yọnu sí ìdájọ́ ànábì Umaru yọ idà ó pa ni ó gé orí ẹ̀ so yọnu sí so olóòfin jẹ́ pé àwọn tí wọ́n ń sọ kátàkátà ní tẹ́wọ́n àwọn sọpá ànábì sọ báyìí pé àdìsí yẹn lálàáfíà ànábì ló sọ wá ní òun ọgbà kò tí nǹkan tó kàn ó mẹ́ni tó sọ̀rọ̀ ni wọ́n lánàbì sallallahu alaihi wasallam so bí àwọn ò bá tiẹ̀ lè yọ̀dà bí wọn bá tiẹ̀ tó yẹ pé orílẹ̀-èdè wọn ò lòfin ọlọ́run ọba mọ́ ṣé bó bá dọjọ́ gbèǹde àlìkìyàmọ̀ sóòrò pọ́rọ̀ yẹ ó lọ lọ́fẹ̀ẹ́ ni sóòrò pọ́rọ̀ wọ́n wà máa wù ọ́ àbí wọ́n wà fọwọ́ rẹ lórí pé tó ṣe dáa ni ó mọ̀ pé ó ti dáràn ni ó kàn ti lọ́pọ́túnítì pé ó sì lè túbá kó tó kú nìsín àìjẹ́ bẹ́ẹ̀ ló fi jẹ́ gbogbo ọ̀rọ̀ búdẹ̀ ń sọ yẹn
tí wọ́n wá pẹ̀lú àwọn aláàfáà tí wọ́n máa sọ̀rọ̀ òsì tí wọ́n máa sọ ọ̀rọ̀ rádaràda tí wọ́n gbọ́ pé ànábì sọ báyìí tí wọ́n ní tábà wá ń bá wọn sọ̀rọ̀ wọ́n á sọ pé àwọn tá làwọn lẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam à ń sọ̀rọ̀ pé ànábì wọ́n ń yẹ̀yẹ́ ànábì wọ́n ń yẹ̀yẹ́ ọ̀rọ̀ ànábì ànábì sọ̀rọ̀ wọ́n ń yẹ̀yẹ́ ọ̀rọ̀ ànábì wọ́n yẹ̀ táwa làwọn táwa nílé yẹ̀yẹ́ wọn a gbọ́dọ̀ yẹ̀yẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni pé olórí ibú lẹ́yìn ẹ̀yìn èsì èèyàn dáadáa ẹ sì ń sọ pé ànábì lẹ́ ń tẹ̀lé àṣẹ ẹ̀tẹ̀ lánàbì so torí pé ìdájọ́ yín ibòmí ilẹ̀ ń wá sí ẹtì ẹ̀wá sọ́dọ̀ ọlọ́run ẹtì ẹ̀wá sọ́dọ̀ ànábì àsọ́dọ̀ ẹlòmí ilẹ̀ ń wá dájọ́ yín sí. olùjẹ́ gbogbo àwọn àfa àpárapátá tí wọ́n bá ti lè máa sọ nǹkan tó bá ti lè takò tọ́lọ́run tó lè takò tànábì wọn èyí sáfà rè olórí ibú ni wọ́n ẹ gbọ́dọ̀ jìnnà sí wọn ni. gbogbo àwọn àfa àpárapátá tí wọ́n bá fi lè máa sọ̀rọ̀ àbí wọ́n ń pe àwọn èèyàn síbi nǹkan tó ànábì sásà sọ pé ká má ṣe tí wọ́n wá ń wá ẹ̀rí fún láti inú ara wọn tí wọ́n ń wá ẹ̀rí fún láti inú ọkàn ara wọn àbí tí wọ́n sọ pé bàbá kan ló sọ bẹ́ẹ̀ olórí ibú lẹ́rọ àfa bẹ́ẹ̀ a gbọ́dọ̀ tẹ̀lé a sì gbọ́dọ̀ gbà fún kò sí bó ṣe lè jẹ́ kò sí kò ibo ló fẹ́ tóbi tó so bó ló ṣe tóbi tó ọ̀rọ̀ ànábì là ń sọ ànábì sọ̀rọ̀ ó wá lóhùn àfa kan òun kíní kankan ó wà ń sọ kàntàkàntà so irú àwọn eléyìí sọ òun èsẹ ní àpọ́nlé ẹni yẹpẹrẹ ni wọ́n ẹni táà tiẹ̀ ní recognize wọn rárá táà tiẹ̀ ní so òun èsẹ ní tẹ̀yàn lè pọ́nlé rárá so jàmá mùsùlùmí torí ẹ kí ló ṣẹlẹ̀ nígbà tí ẹni tí èyí tó sọ pé àwọn òkẹjọ lọ sọ́dọ̀ ànábì kí ni Umaru ṣe fún Umaru gé orí ẹ̀ ní fadarabahu bisayfi faqatalahu so jàmá mùsùlùmí kìí ṣe àwàdà so ọ̀rọ̀ ànábì la gbọ́dọ̀ fi ṣètò gbésí ayé wa o so a gbọ́dọ̀ ìdájọ́ tànábì bá ti dá iná la gbọ́dọ̀ máa lò báyìí ní kẹ́ ẹ ṣe sí o báyìí ní kẹ́ ẹ ṣe sí o ká wá máa sọ pé níbi ẹ̀sìn wọ́n wá sọ pé báyìí ni Ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí ó wà tún ṣagídí so ó wá tún pèrè ẹ̀ láàfà irú àfà wo ni ajẹ́pọ̀ àfà ṣàìtọ́nì ni irú ẹni bẹ́ẹ̀ nìyẹn so gbogbo ọ̀rọ̀ búdẹ̀yìn àfà náà sì ti sọ ẹ lọ túbà ẹ lọ ṣàtúnṣe kẹ́ ẹ kọ́ ẹ lọ tún pé ọ̀rọ̀ tí mo sọ báyìí níjọ́ tí mo sọ báyìí pé kí wọ́n máa wójú màálù 16 mistake ni ẹ lọ tún ṣe ni níjọ́ tí mo sọ báyìí tí mo ní ẹ má da oògùn nù ẹ má ṣe kìnnìkan tí wàhálà bá dé ẹ tún lọ mú padà mistake ni tàwídì òye kò yé mi dáadáa ńgbà náà ni ẹ tún ṣe ni. níjọ́ mo ní kí wọ́n máa ṣoògùn káàkiri kí wọ́n máa gbórí èèyàn kí wọ́n máa lò ká kí wọ́n máa ṣe gbogbo ẹ̀ tí mo ní wọ́n máa sunday wọ́n máa mistake ni kò rí bẹ́ẹ̀ oògùn ìwòsàn nìkan ló ń bẹ nínú Islam kò sí oògùn tó tojú bọ kádàrà oògùn ìwòsàn nìkan ló ń bẹ kò sí oògùn abẹnugọ̀ngọ̀ nínú Islam kò sí oògùn abẹnugọ̀ngọ̀ kò sí oògùn tó tojú bọ kádàrà oògùn ìwòsàn nìkan ò ní oògùn tó ń bẹ nínú Islam bó ṣe jẹ́ nìyẹn abẹ́lọ́wọ́n ọba àlékiọlá kọ́lọ́wọ́n ọba àlékiọlá kó má jẹ́ ká ṣìnà mọ́ lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́n ọba àlékiọlá ti fi mọ̀nà kọ́lọ́wọ́n ọba kó jẹ́ ká lè máa lo ìdájọ́ rẹ̀ àti gbogbo ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú kọ́lọ́wọ́n ọba ó jẹ́ ká lè fi ṣètò ìgbésí ayé wa má ṣe wá ní àwọn sẹ̀mí iná wa àṣọ iná ọlọ́mọ ṣe tiwa bẹ́ẹ̀ agbọ́ àyapa ọlọ́mọ ṣe tiwa bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣe gbogbo wa ní sẹ̀mí iná wa àtọ́ àná ẹni tí ó máa gbọ́ tí ó sì máa tẹ̀lé mọ́ wá ṣe wá lẹ́ni tí ó kàn máa gbọ́ ọ̀rọ̀ lásán tí ò ní lò jáwé pé mo ti gbélé ìgbàgbà tó sọlé mo ti mọ̀ mo mọ̀ ó wà nù tí a báyìí mo ṣe kíní báyìí ṣùgbọ́n tó ṣe wípé gbogbo ọ̀rọ̀ yẹ kò ní àbí àáfàá náà tó ń ka tírà tó ń mọ̀ pé Ọlọ́run sọ bá lọ ṣùgbọ́n ó kàn ń sọ ni tí kò nílò Ọlọ́run ṣe wá bẹ̀ ṣe wá lẹ́ni tí ó mọ̀ gbọ́ àwa tá à ń sọ jẹ́ ká lè máa lò ẹ̀yin tẹ́ ń gbọ́ wa jẹ́ ká ẹ lè máa lò Ọlọ́run wá jẹ́ ká pàdé nínú àlìjẹ́nà Firdaus wala la ilaha illallah wala ìjọ kan sọ Ọlọ́run àfàwà Saheed Shittu tọ́lọ́run bá lò wọ́n fún dáadáa fún ṣe olóore fún ètò dáadáa báyìí Ọlọ́run àbíọ́ má bá wa ṣàlékún dáadáa fún wọn má bá wa ṣàlékún dáadáa fún wọn má bá wa ṣàlékún dáadáa fún wọn ẹ̀mí gígùn àlàáfíà àníbà tí máa ń ṣàdúrà fún àfà Saheed yẹn inú tó máa ń bá àwọn àfẹ́ ẹlẹ́bọ ni ní àwọn pé ẹjẹ́ wọn yá máa ṣàdúrà fún àfà Saheed dáadáa gbangba náà o tí wọ́n bá gbé inú ọmọ bí wọn torí pé èmi máa ń fẹ́ kínú máa bí ẹlẹ́bọ ni èmi ìfẹ́ kínú ó mọ̀ bí kínú ó mọ̀ nígbà tí inú ò bá wá bẹ́ lẹ́bọ àfẹ́ ẹlẹ́bọ inú ò wá bí ẹ̀sọ́ nǹkan rẹ̀ wá nìyẹn nǹkan rẹ̀ kọ́ nìyẹn inú gbọ́dọ̀ mọ bí ni kínú rẹ̀ ó mọ̀ bàjẹ́ lójoojúmọ́ àfi tó bá túbá tó bá dẹ̀ túbá náà ṣe mọ̀ pé inú ò ní bí òun náà mọ̀ sí dáadáa inú ò ní bí sí súnà Nábì sallallahu alaihi wasallam inú ò sì ní bí sọ̀rọ̀ Ọlọ́run inú ò sì ní bí sáfà Saheed Shittu pé ẹ tó ń pèpè sójú ọ̀nà tọ́lọ́run tó sọ pé tọ́lọ́run fẹ́ ni tọ́lọ́run ò fẹ́ mọ́ ṣe mọ́ àfàwà Saheed Shittu Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún wọn Ọlọ́run bá wa fi sọ̀rọ̀ rẹ̀ sọ wọn mọ́ bá wa dà àbò rẹ̀ bò wọn gbogbo ẹ̀yin ṣe fi ọ̀ṣọ́ Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún yín Ọlọ́run máa fi sọ̀rọ̀ rẹ̀ sọ yín Ọlọ́run máa dà àbò ẹ̀bò yín wala la ilaha illallah gbogbo àwọn tí wọ́n sì ń ṣe kátàkátà yìí náà àìmọ̀ kan ló ń dà wọ́n láàmú
àìdá kankan mọ̀ ni ọlọ́run àbíọ́ ìwọ tó fà wá náà mọ̀nà tó jẹ́ ká ròdodo ẹ̀sìn tó sì jẹ́ ká ròdodo súnà ọlọ́run bá wa fi yá wọn náà bó bá yé wọn náà wọn ó tún lè ṣe dáadáa ju tiwa yìí náà lọ kò yé wọn ni ọlọ́run bá wa fi yé wọn ọlọ́run bá fi yé wọn bá wa rọ ọkàn wọn ọlọ́run bá wa rọ ọkàn wọn bá wa fòdodo hàn wọ́n lódodo jẹ́ kí wọ́n lè tẹ̀lé bá wa fi rọ́ hàn wọ́n ní ọjọ́ kí wọ́n mọ̀ pé gbogbo ìtàwọn ń ṣe àdánù ni gbogbo ìtàwọn ń ṣe ìwòfò ni báwọn bá kú sórí ẹ̀ àwọn òní rálìjàn náà ọlọ́run bá wa fi hàn wọ́n jẹ́ kó yé wọn dáadáa wá jẹ́ kí wọ́n lè túbà ń bi aburú náà jẹ́ kí wọ́n lè túbà ń bi aburú náà ọlọ́run àwa náà mọ̀ wá já padà sórí ibú o mọ̀ ṣe wá lẹ́yìn tí ó wá padà sórí ibú tó wà ní pé tọ́ àti ẹ̀ ti ń ṣe láti ẹjọ́ ọyá ẹ wá máa ṣe jálàbí ọyá ẹ máa kó jálàbí wá àti ń ṣe túnà látọjọ́ àti ẹ̀wà lówó lọ́wọ́ àti ẹ̀wà ibi ló ń pa ọyá ẹ wá máa ṣe jálàbí ọyá ẹ wá máa wọṣẹ́ ọyá ẹwà ọlọmọdé àrí bẹ́ẹ̀ wọ́n bá kú èní tí ó kọ̀ látó ṣe bẹ́ẹ̀ ọlọ́mú wa sọ́dọ̀ ọlọmọdé rí ọwọ́ ṣẹlẹ̀ sí wa o àdánwò ogún bẹ́ẹ̀ má fi kàn wá o wọlá la ilaha illallah wọlá ìjọba oṣù ọlọ́run wọlá tóbi ìrẹ́ ọlọ́run wọlá pé ìwọ ọlọ́run ọba nìkan ṣoṣo ìwọ náà la gbẹ́kẹ̀lé lẹ́lòmíì lẹ́yìn ìwọ ọlọ́run máa fi wá borí ọ̀tá wa ní gbogbo ìgbà ni wọlá la ilaha illallah gbogbo ọlọ́run fúnra mi gbogbo ọlọ́run gbogbo sẹ́fì ọ̀ṣọ́ olùpápátá ọlọ́run gbogbo tí bàtà ti ń tẹ nìkọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ ọlọ́run ọba ò dákun jọ bá wa sì rọrùn síbẹ̀ ọlọ́run gbogbo tó ń wẹ nìkọ̀ọ̀kan wa ọlọ́run tó jẹ́ pé òun ló wà lórí ẹ̀mí wa báyìí lórí góńgóró ẹ̀mí wa ọlọ́run ọba ló mọ̀ ó mọ tẹnìkọ̀ọ̀kan yàtọ̀ sí ẹnìkọ̀ọ̀kan tó kálukú nídìí tó kálukú ń fẹ́ ọlọ́run ọba mọ̀ ọlọ́run ọba ò dákun jọ wá bá ẹnìkọ̀ọ̀kan wa bá gbọ́ bùkátà wa wá dá ẹnìkọ̀ọ̀kan wa lóhùn ìbéèrè wa wọlá la ilaha illallah wọlá la ilaha illallah wọlá la ilaha illallah allahumma anta amartana bi du'aika wa wa'adtana bi ijabatika faqad da'awna kama amartana fa'ajibna kama wa'adtana innaka la tukhlifu al-mi'ad اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Inshallah bi idhnillah pẹ̀lú ògo Ọlọ́run tó bá di Tuesday tó ń bọ̀ ẹ má bínú pé ní Tuesday tó kọjá lọ yìí ó rẹra ni so ohun tí ò jẹ́ ká padà ṣe prógámù ní ọjọ́ Tuesday tó lọ mọ́ nìyẹn so pẹ̀lú ògo Ọlọ́run Tuesday eléyìí èmi àtàfàṣà ìdìsí tù á wà lórí ètò pẹ̀lú ògo Ọlọ́run so ẹ jẹ́ kó dọjọ́ náà kí á tọ́jú àwọn ìbéèrè tá a bá ní ọlọ́run ọba àlékiọlá yóò fi ìsọ̀ rẹ̀ sọ wa ọlọ́run ọba kí ó jẹ́ kí ẹ̀mí wa gùn lórí ilẹ̀ ọlọ́run ọba kó sọ wa ju ọjọ́ Tuesday lọ ọlọ́run ọba kí ó ṣàánú wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.